mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbálá ayé ẹ̀yin ènìyàn mi mo mà kí yín o a kú dédé àsìkò yìí ẹ̀yin ọmọ aládé ẹ̀yin olólùfẹ́ mi ṣe rí fídíò tí mo fẹ́ ṣó yìí ẹ gbọ́dọ̀ míìsì ẹ gbọ́dọ̀ wò ó nítorí pé ó ṣe pàtàkì fún àwọn ọmọ kóòtù òjìire. àfi k'Ọlọ́run ṣàánú wa ni o torí àwọn ìjọba wa yìí wọn ò rí títí wa rò rárá pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kí àwọn agbésùnmọ̀mí àwọn terrorist kó tó máa lọ pa àwọn sójà àwọn Nigerian army wọn ṣẹ̀ṣẹ̀ bá pa wọn o ṣùgbọ́n mo ní àwọn fídíò kan lọ́wọ́ ó bad kò ṣe fi wọ́n wọ inú báràkì wọn lọ ní. Wala kana zama nan za a zo a kashe ka yau nan kwana ba za ka yi ba za a kashe kai na gaya ma da ce ko gonda ne da kai ya yi sakanci ya ci farin tun da an karwata libabon This is our home store. This is our home store. Thank God for life. These people born everything in this camp. Ya Rasulullah Mazallah. Ya Rasulullah Mazallah. Alhamdulillah for life. Thank God for life. Thank God for life. Kai. We don't even know, maybe we have casualty for now. But all our people that entered bush, they are coming back one. Allah continue to guide and protect us. God, no mercy. God. Boko Haram, they dislodge us. Oh God, my Lord. Oh God, my Lord. Boko Haram, they pack everything, go. They pack everything, go. It's normal. All do, sir. Oga, no, sir. Me, I no get load. I dey tell you, I dey go. They burn our MRAP. They pack everything. They pack everything. See our MRAP here. Oh God. This guy don't get equipment for Maritio. God. Yes, sir. Hi, sir. Kai, see how these guys they do with us. Oh. Kai. See the Boko Haram, they burn our motor all. They pack everything here. See my motor. See my motor. God. I thank God for life. See my motor. See my motor. I thank God for my life. I thank God for my life. See my motor. They burn everywhere. See my motor. Morite is not easy to allow people to do. God. See our MRAP. They burn our MRAP. They burn our MRAP. They burn our MRAP. God. So I never ready to fight, make una tell us now. Which kind of problem be this one? I lost my Legura. Oh God, my Lord. Oh God, my Lord, Mariti. Oh God, my God.
wọ́n pa ṣégè sí wọn lára, ṣégè sí àwọn àmì, àwọn sójà wọ́n pa sójà nígbà tó ti ń pa sójà kí wá ní kí àwa tá à so nǹkan kan kí ni ká ṣe torí Ọlọ́run Ọlọ́run last opportunity wa lè lè no going back ni o Ọlọ́run no going back ni torí ó ti yíwọ́ máwọn ìjọba wa lọ́wọ́ wọn ò mọ ohun tó ń ṣe mọ́ wọ́n kàn ṣáà ń ṣe ìtòhùn wọn ni President Tinubu gan kò mọ nǹkan kan tó ń ṣe mọ́ ó kàn ṣáà ń ṣe ìtòhùn náà ni gbogbo Nàìjíríà wọn bá pa wọn kú kọ́ pa ní 250 million ni wá kọ́ pàlàjì nínú wọn kò President Tinubu kò kàn Monday Abiola 7 star ẹ káàbọ̀ ẹ kú dìde ẹ ṣe gan no going back bẹ́ẹ̀ ni no going back Ọlọ́run àti pé nǹkan tá tiẹ̀ máa ṣe kúrò pọ̀ torí pé wọ́n ní kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà a ti mọ̀ tẹ́lẹ̀ náà pé àwọn British náà ni àwọn lọ́ba sílé ayé ara wọn jẹ́ láì ṣàwá bẹ́ẹ̀ ni ní ṣebí last year ni ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá tí gbogbo wọn tó ń ṣe rally tó lọ ṣe rally ní number 10 tó gbé lẹ́tà lọ sí number 10 Downing Street ní UK United Kingdom lẹ́yìn ìgbà yẹn àti ìgbésí lẹ́tà àgbọ̀n kankan ó dà pé inú ọdún yìí ni wọ́n wá rán David Lammy wá sí Nàìjíríà tí David Lammy wá sọ fún wa pé káwọn ará Nàìjíríà pé ká ní sùúrù ó ní káwọn ará Nàìjíríà ó ní ká ní sùúrù tó má ma fi di 2075 ó tó máa fi di 2075 ó ní Nàìjíríà máa dá wọ́n rán wá láti UK ni o láti United Kingdom wọ́n rán wá ó ní wá sọ fún wa pé káwọn ká ní sùúrù wípé tó máa fi di ní 2075 50 years to this time 50 years to this time ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ mà ẹjọ́ sà ẹ̀yin fáǹsì mi tẹ̀ ń wò mí ẹjọ́ bá mi háàdì 50 years mọ́ ọjọ́ orí yín èyí tó bá ṣe máa wà láyé nínú wa grace Ọlọ́run ni èyí tó bá ṣe máa wà láyé táwa ló ń jẹ́ David Lammy mo kọ sílẹ̀ David Lammy jẹ́ Secretary of State for Foreign and Commonwealth Affairs of the United Kingdom òun ló rán wa o tó wá sọ fún wa pé ká ṣe máa fara mọ́ ìyà yẹn o ní ọdún yìí náà ní ó ní ká ṣe máa fara mọ́ ìyà yẹn láti UK lọ ti rán wa ó ní ká ṣe máa fara mọ́ ìyà tó ń jẹ wáyé pé tó máa fi di 2075 pé Nàìjíríà máa dà ìyẹn 50 years to this time ẹ wá àdí 50 years kẹ́ lè mọ̀ wípé àwọn British wọn tí ìfẹ́ tú òkú lọ́rùn wa gbogbo nǹkan tó ń jẹ nínú nílẹ̀ Yorùbá ní Nàìjíríà ó sì ń dùn mọ́ wọn àwa fúnra la máa gbára wa sílẹ̀ o àwa fúnra wa ní o ẹ mọ̀ pé bàbá olówó náà dẹ̀ ti sọ bẹ́ẹ̀ pa fúnra la máa gbára wa sílẹ̀ torí bàbá Tinubu ò ráyè ti tiwa gbogbo tó wà lórí bàbá Tinubu báyìí ní ìsinmi pé kí gbogbo Nàìjíríà kan di APC bóun ṣe máa ṣe 2027 yẹn tí ọmọ Ṣèyí Tinubu tó máa di gọ́vnà Lagos State tó máa ta gbogbo Nàìjíríà pátápátá tó máa ta gbogbo Nàìjíríà pátápátá tó máa mú ṣéǹjì tó máa kó lé yín lọ́wọ́ tó bá tún tẹ̀yìn tẹ wà nù Nàìjíríà náà bí ó ṣe ta Èkó bó ṣe ta Èkó ó ta gbogbo ilẹ̀ Èkó yìí bàbá Tinubu ó ta gbogbo ilẹ̀ Èkó ó ta àwọn ọmọ Èkó ó wá mú ṣéǹjì wa kó lé wọn lọ́wọ́ báyìí ní ìsìn àwọn ọmọ Èkó gan kàn lọ ní bí sombi wọn ò dá kankan mọ̀ ohun tí bàbá Tinubu bá ṣe ni èyí tó bá fẹ́ gbé mú nínú wọn ike ni mú ó máa gé bàbá Tinubu bọ́ bóyá ṣe ìwọ tó bá fẹ́ gbé mú tó bá bìlí kò bí onígẹ̀ bàbá Tinubu wọn bó ṣe ń ṣe nǹkan tí gbogbo ayé náà mọ̀ ní eléyìí ó ṣe pé bóyá ọ̀rọ̀ ẹnu ẹ̀ gbọ́rọ̀ bẹ́ẹ̀ ni ohun tí bàbá Tinubu fẹ́ ṣe fún Nàìjíríà náà nìyẹn ó fẹ́ ṣe fún Nàìjíríà pátápátá kó ta gbogbo Nàìjíríà kó tó wá tẹ̀yìn tẹ wà nù Nàìjíríà kó wá mú ṣéǹjì ẹ̀ kó wá kó lè yín lọ́wọ́ ṣé bàbá Tinubu ti sọ bẹ́ẹ̀ náà pé tóun ò bá sùn Èkó ò sùn tóun bá jẹ abẹ́ẹ̀ lóye sọ̀rọ̀ yẹn tó mú gbogbo Èkó báyìí tó dórí wọn mọ́nú handkerchief tó fi sínú àpò ohun tí bàbá Tinubu fẹ́ ṣe fún Nàìjíríà náà nìyẹn o ẹja agbára wa sílẹ̀ o bàbá Tinubu ọ̀ràn yàn o tí bó ṣe wà yẹn tí wọ́n ní kọ́ ni bàbá Tinubu mọ̀ bámúbámú ni mo yó lọ́rọ̀ wọn mọ̀ pé bí ń pọ ọmọ ẹnìkan kan bàbá Tinubu dẹ̀ lè ṣe anything pé kí Yorùbá nation yìí kó má bọ̀ sí bàbá Tinubu lè ṣe ní gbogbo ẹni tó bá ti lójú kòkòrò tó bá ti jẹ́ pọ́lọ́kùn jù à bẹ́ẹ̀ ni bó ṣe máa ń ṣe nìyẹn bí kí gbogbo ayé yìí bí wọ́n máa fẹ́ bí Ọlọ́run ni wọn ò dẹ̀ lè dán Ọlọ́run bí kí gbogbo ayé yìí kó jẹ́ kí tiwọn ni iṣẹ́ bàbá Tinubu nìyẹn àwọn fúnra la máa gbára wa sílẹ̀ o kẹ́ dìde ni o torí David Lammy tọ̀rọ̀ wá láti UK United Kingdom ó wá sọ fún wa ó ní ká ṣe máa ní sùúrù ká máa forí ti ìyà tó ń jẹ wá ó tó wá máa fi 2075 bẹ́ẹ̀ ni ó ní àmì Nàìjíríà máa dáa ṣé irú nǹkan tẹ fẹ́ nìyẹn 2075 lọ́wọ́ ṣé èdè wàá rí àwọn ọba dẹ̀ gbọ́ o ìgbà tó bá àwọn ọba gbọ́ o àwọn ọba wa gbọ́ o wọn ò sọ nǹkan kan sí o ìjòyè gbọ́ o wọn ò sọ nǹkan kan sí o àwọn politician wa náà gbọ́ kó wọn ò sọ nǹkan kan sí o àwọn elite wa náà gbọ́ wọn ò sọ nǹkan kan sí o àwọn olówó àwọn bọ̀rọ̀kìnní wa gbọ́ wọn gbà tó jẹ́ pé bámúbámú ni mo yó lọ́rọ̀ wọn
wọn ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkan kan ìkà ní gbogbo wọn ànágbàmú ní nàìjíríà àgbà àyà làwọn tó wà níbẹ̀ àgbà èyí tó jágbà gidi nàìjíríà nínú 100% bí alọ́ tó 20% àwọn tó dẹ̀ ṣòṣò tí wọn ò ṣe òṣèlú yẹn ni lọ́sìjàgbà gidi ní nàìjíríà ṣé ní gbogbo àwọn olóṣèlú ta ní tó ń jẹ nídìí ìbàjẹ́ yẹn wọn ò lè gbàdúrà pé kí yorùbá kó lọ wọ́n fẹ́ kí ìran yorùbá kó wà nínú oko ẹrú ni àwa fúnra la máa gbára wa sílẹ̀ o púpọ̀ nínú wọn tó ń jẹ nínú ìwà bàjẹ́ yìí wọn ò ní fẹ́ ká lọ ìjọba nàìjíríà kò dẹ̀ mọ̀ tó ń ṣe mọ́ wàláì ìjọba nàìjíríà mọ̀ tó ń ṣe mọ́ ó ti yíwọ́ mọ́ wọn lọ́wọ́ aṣọ kò bọ́ ọmọ yẹ wọn ti rí wọ ọjà wọn ò mọ̀ ohun tó ń ṣe mọ́ sọ àwọn fúnra la máa gbára wa sílẹ̀ àwọn ọba wa àwọn náà dẹ̀ rí gbà tó jẹ́ pé ọba olóṣèlú ni wọ́n pínọ̀sì tó ń gbà lọ́wọ́ àwọn olóṣèlú kò ní jẹ́ kó support wa wọn ò lè support wa ẹjẹ ń yá orin bàbá mi kan bàbá mi má sunkún mọ́ olùrántí bàbá mi olùrántí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín má sunkún mọ́ orin wọn ni mo fẹ́ yá lò yìí mo fẹ́ kọ fáwọn ọba Ọọ̀ni of Ifẹ̀ ibi ẹ bá bá wa dé o Ọọ̀ni of Ifẹ̀ ibi ẹ bá bá wa dé o ẹ ó ṣàlàyé ẹ̀bẹ̀ dọ̀run o ibi ẹ bá bá wa dé gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ibi ẹ bá bá wa dé o ibi ẹ bá bá wa dé o ẹ ó ṣàlàyé ẹ̀bẹ̀ dọ̀run o ibi ẹ bá bá wa dé ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ibi tẹ bá bá wa dé ẹ ṣàlàyé tẹ bá dọ̀run mi ìrókúrò yìí o torí pé wọ́n fi wá ṣọ́ yín ni wọ́n fi yín ṣọ́ wa wọ́n ní kẹ́ máa ṣọ́ wa ni lọ́ṣe dé adélé yín lórí ẹ̀yin ni ọba ilẹ̀ Yorùbá ọba dẹ̀ bá lórí ohun gbogbo ẹ̀dẹ̀rí tó ń fìyà jẹ àwọn ọmọ Yorùbá ẹ̀ẹ́dẹ̀ sọ nǹkan kan torí peanut torí oil ẹ̀tọ́ fún gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin ọba pátápátá ohun tá a máa rí yín sí ni pé kẹ́ máa lọ sí patí kẹ́ gbé góòdù sọ́rùn kí góòdù yẹn kó wà láti ibi ọrùn yín kó máa kàn yín lẹ́pọ̀n ohun tá a rí yín sí nìyẹn kẹ́ dé patí kẹ́ máa náwó kódà omi ìbú yín ẹ̀yin ọba ò kábíyèsí o mo yíká ọ̀tún o mo yíká òsì o kádé ó pẹ́ lórí kí bàtò ó pẹ́ lẹ́sẹ̀ kí rúkẹ̀rẹ̀ kojú kíní pẹ́ àní ṣe ká má sọ ọ̀ ń pọmọ Yorùbá pàkúpà ẹ̀ sọ nǹkan kan kò dá bẹ́ẹ̀ yẹn ẹ̀ sọ nǹkan kan ṣùgbọ́n nǹkan tèmi mọ̀ ni wípé nígbà tẹ́ ẹ̀dá sí wa òrìṣà bó lè gbèmí ṣe bí bó ṣe bá mi ní o ẹ̀dá sí wa ní ìsìn tó ń pọmọ Yorùbá o tẹ́bí ń pọmọ Yorùbá táwọn yúùtù wa tó ti dìdàkudà tí ò ṣiṣẹ́ fún wọn o tá a bá wá jáde fún rálì ẹ bá wà takò wa o ẹ fi wá sílẹ̀ ìjà yín náà wà lára àwọn tẹ́ ń gbé o ẹ bá takò wa iṣẹ́ ọ̀rọ̀ fi wá sílẹ̀ ẹ fi wá sílẹ̀ ni o ẹ̀yin ọba Ọọ̀ni of Ifẹ̀ gbogbo ẹ̀yin ọba yìí first class ọba àtẹ̀yin second class àtẹ̀yin third class àtẹ̀yin baálẹ̀ ẹ fi wá sílẹ̀ ni o ẹ fi wá sílẹ̀ ni torí nígbà tí Buhari tiẹ̀ wà ń bẹ̀ nígbà tí Buhari wà ń bẹ̀ wọn lárí tà ń sọ tán pa 29,000 ọmọ Yorùbá nígbà tí Buhari wà ń bẹ̀ wọ́n pa 29,000 lọ́wọ́n ọba o yes èèyàn lè kú at any time but kì í ṣe pípé bí kéèyàn wá kúkú gbóná kéèyàn kúkú àwọn terrorists kéèyàn kúkú ìbọn èèyàn lè kú at any time bẹ́ẹ̀ ni kò sí awáyé má lọ èèyàn lè kú ṣùgbọ́n kì í ṣe pípé bí kéèyàn máa kúkú terrorist kọ́kọ́ máa wọlé wá pààyàn kéèyàn máa travel lọ ní títì kọ́kọ́ èèyàn máa balẹ̀ 29,000 ọmọ Yorùbá làwọn Fúlàní àwọn terrorist tán pa nígbà tí Buhari wà ń bẹ̀ ní ìsìn Tinubu ọdún 4 ló sì máa lò ọdún 2 ni Tinubu sì lò báyìí ní ìsìn wọ́n ti pa 15,000 ọmọ Yorùbá 15,000 ọmọ Yorùbá ló ti pa báyìí ní ìsìn ó dẹ̀ ṣe ọdún 2 that means pé títí Buhari lárí tà ń sọ tó pa 29,000 ọmọ Yorùbá ọdún 2 lélẹ̀ 15,000 ọmọ Yorùbá àti ìmọ̀ yìí tó máa pa kí Tinubu tó kúrò ńbẹ̀ bàbá yìí ò dẹ̀ ràn wá kò rí wá wọ́n fẹ́ depopulate wa ní kò tí ẹ̀ ràn yàn rárá 2027 ni ọdún 2 tẹ̀sí ń ṣe kò ẹ̀ tí ì ṣe dáadáa fún wa kì í ṣe ni dictatorship government lẹ́ ń ṣe téèyàn bá sọ̀rọ̀ ẹ máa lọ gbé e ní like father like son ẹ̀wù tí bàbá gbọ̀n lọ́mọ́ràn èyí tí kí ló ń pè Ṣèyí Tinubu tóun náà ń ṣe báyìí nísìn tí president àwọn NANS tó sọ̀rọ̀ tó nà kiri náà mo gbọ́ pọ́ ní VDM náà pé Ṣèyí Tinubu ló wà lára àwọn tó sọ pé kó lọ gbé VDM torí ohun tó sọ wípé ó na president àwọn NANS kí ló dé a gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ àfi ká máa lọ gbé wa ìjọba yìí ní wá lára ẹ fi ìjọba yìí ẹ fi ní wá lára president Tinubu ìjọba yìí ó ní wá lára ẹ fi wá sílẹ̀ jẹ́ ká máa lọ àfẹ́ yín àkúkú dìbò fún yín náà ẹ rí ìgẹ̀ ni ẹ gbé fún INEC ní baba Tinubu ẹ jẹ́ ká máa lọ bó ṣe ń pa kúkú ló ń pa gúngùn wọ́n ń pọ ọmọ Yorùbá ẹ̀ ṣé bí ìpè bóyá wọ́n rí wọ́n á tún jí àwọn ọmọ Yorùbá gbé ẹ tún wá ń sọ wípé ẹ tó bá jí gbé tó bá san owó wípé nínú kó nítọ̀hún
tó bá lọ sanwó fún ransom pé onítàn máa ṣe ẹ̀wọ̀n 15 years bàbá Tinubu ṣó yẹ kẹ́yìn tí ẹ̀jẹ̀ kan rí wa jí gbé rárá àtọ̀ débi pé tán máa sọ pé a fẹ́ sanwó ta ló fẹ́ kéèyàn ẹ̀ kú ta ni wọ́n fẹ́ kú kì í ṣe pé onítàn kì í ṣe pé èèyàn ti pa 15,000 sẹ́gbẹ̀ẹ́ kan wípé ẹ jẹ́ gbé 15 million ìdẹ́ni 15,000 kì í ṣe pé èèyàn ti pa 15 million pé onítàn máa san 15 million ẹni tó bá jí gbé tó bá lọ sanwó pé wọ́n máa san 15 million tàbí kó ṣe ẹ̀wọ̀n bàbá Tinubu ṣé a ti pa owó sí bàbá Tinubu èyí tẹ́ ń ṣe yóò dá ẹ wá language tẹ́ gbọ́ a máa fún yín ẹ má worry okay. So I can't say we can't live. Politicians, whether it is the Igbo politicians or the Hausa politicians or the Yoruba politicians, these people we are talking about is less than 5,000 people that take all of us for a jugular. It's just for us who doesn't have common sense. If you have common sense, we'll put them to where they belong with their bullets and guns. So if you are not willing to make a sacrifice, you can't make omelette without breaking egg. Check what happened in Egypt. Somebody had to put himself on fire for the revolution to happen. What happened in France? The young people here have given up in the country. That's why they're taking them for that. When you move out to go, how many of you will they kill? They will kill 1,000 or they will kill 100,000. If you need to pay price for the other people, if you don't pay price, generation unborn for eons of years will hold us responsible that in our generation we did nothing. Those guys running away from the toll gate was the worst mistake they did. Seriously. I'm telling you, they just stood there. That day and tear those people from the once and for all. Wow. The oppressors know the game, they understand it. Once they did that and they know you are afraid of it, then they will never leave. All they know is themselves and their family. Yes. They will never change. If they kill 5,000 Nigerians, the whole country will change. That will be the end of all this mess. But 5,000 have paid the price to redeem 200 million people. But 200 million people say, let 5,000 people do with us whatever they like. They like the shit in our head, we eat their shit. And we are happy with it. Or we leave the country for them. And they are happy. You think they are going to release power for free? You are joking. This is their life. They believe in it. If young people need to take their destiny in their own hand and say, we have had enough of this. Even a young man, maybe I would have lived a revolution. I am 66. I'm going to be 70 in 4 years. I'm 67 this year. So another 14, 13 years, I'm 80 years. It has passed our own time. But if I'm 18, 19, 21, 23, 24, 25, you think I will not do anything? With the life I live, we're coming up, I would have done something. Wow. This federal character is the problem. Create a level playing field so that the best of us could come out. Am I saying there's no good people in there are many first-class brains in the northern part of Nigeria and in other part of this country who will excel. But until we have a country that is based on equity and best brain, we will never make any progress as a nation. It's not about preference of where you come from. I'm not asking for any preferential treatment. What I need is a level playing field. Any young man or woman, you make yourself when you are young. If you don't need to wait till you become 30 or 40, go check statistic. Sherry, ohun tá ń bẹ̀rù yẹn, wàláhì ó dìgbà tá bá jáde tán. Ká tó mọ̀ pé ohun tá ń bẹ̀rù yẹn, àwọn gan bẹ̀rù wa. Wàláhì. Sọ̀rọ̀ mi yé yín. Ohun tá ń bẹ̀rù yẹn, ó dìgbà tá bá jáde tán. Ká tó mọ̀ pé òun bẹ̀rù wa, ohun tá ń bẹ̀rù yẹn bẹ̀rù wa. Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́. Ẹ jẹ́ kí o gbá jáde tán. Ẹ jẹ́ jáde tán bí mo ṣe sọ fún yín. Àwa gangan níjọba. Wọ́n á sọ pé wọn ò lè bá ìjọba jà. Ìjọba. Àwa gangan níjọba. Mélòó ni wọ́n ẹgbẹ́ fídíò tí mo voice note tí mo play tán. Mélòó ni gbogbo wọn pátápátá. Mélòó ni gbogbo wọn ọ̀tọ̀ wa citizen ọ̀tọ̀ wa masses. Ẹ jẹ́ kí o gbá jáde tán gbogbo wa sá lọ ni. Àti bàbá Tinubu àti gbogbo pátápátá àti gómìnà gbogbo wa sá lọ ni. Ẹ mọ́lé wọn ni. Ẹ mọ́ wọ́n ṣe fún ọba Èkó. Ẹ̀wọ̀n kí lorúkọ náà Akíolú. Ẹ bá ṣe fún Akíolú dá yẹn. Ó gbé jáde kọ́ ni. Tí ó gbọ́ wọnú ilé ẹ̀ lọ. Wọ́n tó ń jẹ́ ṣé bọ̀ àwọn ọlọ́pàá gan máa gbé bọ̀ sílẹ̀ àwọn DSS máa gbé bọ̀ sílẹ̀ ni. Ẹ jẹ́ jáde tán wọ́n bí aláyàkùnrin máa ń pẹ̀lú alákùnrin àwọn dá tí o bá jáde tán fúnra lè wàláhì tẹ́ bá pa ọmọ Yorùbá kan ẹ̀yin ìjọba Nàìjíríà tẹ́ bá pa ọmọ Yorùbá kan ẹ jẹ́ fi síkùn ẹ jẹ́ gbé síkùn tó bá bí aláyàkùnrin máa pọ̀pọ̀ alákùnrin máa pẹ̀lú alákùnrin yìí dá ẹ̀yẹ ọmọ Yorùbá kan kí ló dé ìkànnì ìjọba bá Tinubu ìgan ìjọba ìtúnwá le wàláhì ìjọba Buhari kan tún bẹ́tà ìjọba Tinubu kí ló dé ọba Tinubu ẹ̀fẹ̀ kan sọ̀rọ̀ ní ẹ̀fẹ̀ kéèyàn sọ̀rọ̀ ni
fẹ́ kó sọ̀rọ̀ ni ẹ fẹ́ sọ àdòdì ni ẹ ń bọ̀wọ̀ ẹni ká má sọ̀rọ̀ ẹ ń fọlẹ́gbẹ̀ẹ́ ẹni ká má sọ̀rọ̀ ṣó possible ni kò pọ̀ ẹni tànà lára ń tànà kí ló dé ìkànnì ẹ̀ fara ni wá bàbá màálù Buhari ó ti bọ́dà ilẹ̀ Yorùbá ó ṣí bọ́dà nọ́ọ̀sì láti jọjọ́ yìí bàbá Tinubu ń gbàtẹ́ níbẹ̀ yẹn ṣe bí pé bóyá ẹ̀rí ni ìkànnì bàbá Tinubu ẹ fẹ́ fi pa wá ẹ dẹ̀ mọ̀ọ́mọ̀ máa fi ebi ẹ máa fi ṣe weapon fún wa nílẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ẹ ti wò wípé ṣebí tó bá jẹun yó tó bá jẹun tó bá yó tán lọ́ máa rí pé ẹ ṣe dáadáa ẹ mọ̀ọ́mọ̀ ẹni tẹ́bi ń pa kò ní nìkan tó máa rò ó kàn máa rò bó ṣe máa jẹun ni kò tiẹ̀ ní ìwò kó bí ìjọba ń ṣì tàwọn àbí gbogbo rádaràdà tẹ̀ ń ṣe bàbá Tinubu kí ló dé ìjọba yìí ní àwọn ọmọ Nàìjíríà lára o ìjọba yìí ní àwọn ọmọ Yorùbá lára o bàbá Tinubu ẹ wo àwọn ọmọ Yorùbá fẹ́ jáde fúnra lì a fẹ́ jáde fúnra lì bàbá Tinubu tẹ́ ẹ bá pa ọmọ Yorùbá kan ẹ má rò pé ó ti gbogbo ìtẹ́ tí ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o tẹ́ ló ń pa ọmọ EndSARS yẹn tẹ́ ń pa àwọn tẹ́ ń tà àwọn endbad government tẹ́ ń tí wọ́n mọ́lé ọmọ Yorùbá lélẹ́yìí a fẹ́ jáde a fẹ́ gba ẹ̀tọ́ wa ni bẹ́ẹ̀ ni a fẹ́ gba ẹ̀tọ́ wa ni tẹ́ ẹ bá wẹ́ wo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ má jẹ́ kán halẹ̀ mọ́ wa first attack lọ́mọ ọkọ fẹ́ lò tàbá ọkọ jáde lọ́mọ ṣe girigirigiri lọ́mọ yin target lọ́mọ ṣe giri kan ẹ wo ẹ̀yin tó bá rán wá ẹ̀yin DSS ẹ̀yin sójà ẹ̀yin ọlọ́pàá tó bá rán wá tẹ tó jáde kú olè ẹ ti ṣe bye bye fáwọn fámìlì yìí torí pé ojú fojú ẹ̀jẹ̀ fẹ́ jẹ́ ní bá ṣe wà yìí bẹ́ẹ̀ ni ebi ń pa àwọn èèyàn ara ń kan Gaza àwọn èèyàn ẹ ti tìwá kan ògiri àti yíjú padà sí yín kí ló dé ìkànnì ni ìjọba àkàlẹ̀ ń ṣe ìjọba burúkú lẹ̀ ń ṣe ìjọba tí ò dáa lẹ̀ ń ṣe ẹ fara ní àwọn ọmọ Yorùbá ẹ̀yin ọba lẹ̀ Yorùbá ẹ dẹ̀ dákẹ́ kò dá báyìí o kò dá o ibi ẹ bá wá dé ẹ ṣàlàyé ẹ tẹ bá dọ̀rùn ẹ̀yin ọba lẹ̀ Yorùbá o ọba Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀yin ló lórí ọba Ọọ̀ni of Ifẹ̀ ní kẹ́ má ṣe life yín personal life yín ni o pátí lẹ́kàn lọ káàkiri ìyà dẹ̀ ń jà àwọn ọmọ Yorùbá ọkọ dúdú ọkọ pupa ọkọ bọ̀rọ̀ kìíní bàbá àbèjì ọba Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí o má tiẹ̀ lè ṣe ó bá lórí ohun gbogbo yìí ṣé bàbá Tinubu náà lẹ bẹ̀rù tó yẹn ni lẹ́ẹ̀tí ẹ̀ ṣe lè sọ bàbá Tinubu pé gbogbo bí ìyà ṣe ń jà àwọn ọmọ Yorùbá yìí àwọn yúùtù wa ti dà àwọn ọmọ ará ìsàtún wọ́n jáde iléèwé kò síṣẹ́ gbogbo ẹ̀kọ́ dàrú ni gbogbo ẹ̀kọ́ dàrú ni lórí ọba Ọọ̀ni of Ifẹ̀ eléyìí ò dáa o èmi ò rí o bẹ́ẹ̀ lómi dẹ̀ rí o èmi ò rí ìpa ìkápá kankan tẹ́ ṣe o security summit tẹ́ ṣe ní ṣe last year náà ni alọ́lárí àràbọ̀ kò sí nǹkan kan ṣé kan fi bóbò wa ni ó ń pa àwọn èèyàn ẹ wá wo ọmọ ẹ wá wo ẹni ìtọ́pa táwọn Fúlàní lọ sínú oko ẹ̀ ọmọ Yorùbá ni Ṣèyí Mákindé ṣẹ̀rí o Ṣèyí Mákindé ló sọ pé òun lè di president ní ìwọ abó ti dì í tán ìwọ tó pé o ò tí lè control Ọ̀yọ́ state fúnra ẹ̀ àwọn ará Ọ̀yọ́ ò tí lè ṣe dáadáa sọ́yọ́ state gan fúnra ẹ̀ wọ́n sọ pé o fẹ́ di Nigeria president abó ti dì í tán àbọ̀ tí gbé fún ẹ tán wá máa dì ìwọ ọmọ tó ṣojú bí ojú kànáà kiri ẹjọ́ tó lọ kí ló jẹ́ kànáà kiri náà èmi gan ọmọ ọkọ tó ń jẹ́ kànáà kiri mo kàn ń sọ bẹ́ẹ̀ lẹ́jọ́ Ibrahim Shakur Azeez kí ló jẹ́ kànáà kiri náà èmi gan ọmọ ọkọ tó wà láì mi mọ ọkọ tó jẹ́ kànáà kiri ṣùgbọ́n ṣojú bí ojú kànáà kiri ṣá ìwọ ọmọ tó ṣojú bí ojú kànáà kiri yẹn tó máa ṣe bí ìtò lè jẹ kọkàn tán Ṣèyí Mákindé wá wò Ọ̀yọ́ state lélẹ̀ àbíbo ní ẹjẹ wá wò òun lélẹ̀ ṣe wá wò. ẹ káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà kí ló dé tí o ṣe sọ̀rọ̀ mo ń bọ̀ ọmọ Ọ̀yọ́ state yẹn kí ló dé sọ̀rọ̀ sókè ẹ káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà orúkọ mi ni Ògúndíyàlẹ́yẹ Matthew ọmọ Ọ̀yọ́ state ni mí ní area Òkè Ògùn nítẹ̀síwájú local government nílùú Gbójáyè inú oko mi ni mo wà ó tí mo ní mo wá wòko lábẹ́ gímbì igi tó dúró yìí níbẹ̀ ni àwọn bòròró ni wọ́n wá sápamọ́ àwọn mẹ́rin bí mo ṣe ní mò ń wọnú oko bọ̀ ibi tí wọ́n ti wá àtáàkì mi ni wọ́n ṣá mi ládàá ní gbogbo orí nígbà tó ṣá mi ládàá tí mo ń dráàgì àdá ó ń nà mí ní kùmọ̀ ní gbogbo ọwọ́ yìí tó bà ọwọ́ yìí jẹ́ nígbà tí mo gba àdá lọ́wọ́ ẹ̀ mo gba kùmọ̀ ló ṣẹ̀ wá yọ ọ̀bẹ ó gún mi lọ́bẹ nínú níbí báyìí òun ló gún mi lọ́bẹ inú yìí o kò wọlé ó gún mi lọ́bẹ látẹ̀lé ọwọ́ kò wọlé so gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o má jẹ́ kí ìyà ó jẹ mí gbé o mo ní ìdájọ́ òdodo
lérí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí torí ńlágbára kan ràn mí lọ́wọ́ o inú oko mi mọ́ wa oko mi ní gbogbo bí yìí o gbogbo bí yìí oko mi ni o pákí ìyá mi ni o ìyá mi ló ní pákí eléyìí pákí tó wà mí pákí ìyá mi lélẹ́yìí o ìyá mi ló ní pákí èmi mo ní gbogbo oko tó wà ládùúgbò yìí ibi tí wọ́n wá sápamọ́ ni o ẹ gbà mí ọmọ Nàìjíríà mo ní ìdájọ́ òdodo ẹ ràn mí lọ́wọ́ o ẹ ràn mí lọ́wọ́ o àwọn mẹ́rin ni wọ́n wá tó jẹ́ pé nígbà tí wọ́n gbé mi ṣubú wọ́n fẹ́ dúnbú mi tí mo tún ráyè dìde ó fi kùmọ̀ fọ́ mi ní gbogbo orí nígbà tí mo padà aládàá gbà lọ́wọ́ ẹ̀ èmi náà ṣe aládàá ló fi jẹ́ parí ẹyọ kan múnú àwọn yòókù ti sá lọ ọmọ Nàìjíríà ẹ gbà mí o. Ọ̀yọ́ state ni o níbo tiẹ̀ ní Ọ̀yọ́ state náà ibo ni Àmọ̀tẹ́kùn ni o ṣé ká sọ pé bí ẹ kò sọ kò ta mọ́ra ní ìsìn ni ṣe mọ̀ pé wọ́n ti pa wọ́n fi àdá ṣá Àmọ̀tẹ́kùn ní ó wá láti Ìgbójàyè ní Òkè Ògùn Ọ̀yọ́ state Ṣèyí Mákindé ó wá láti Ìgbójàyè ní Ọ̀yọ́ state Òkè Ògùn àwọn Fúlàní mẹ́rin wọ́n lọ ń jẹ oko ẹ̀ òun nìyẹn wọ́n fẹ́ pa ni o ẹ jẹ́ kí n fi àwọn fọ́tò ẹ̀wọ̀n yìí bọ́ ṣe ṣá ọmọ Yorùbá ni o ẹ wò ṣe ti rí ẹ wo orí ẹ̀ òun nìyẹn o màá tún fi wọ̀nyí o ṣe ti rórí ẹ̀ bó ṣe ṣá ọmọ Yorùbá ni o ká ní kí n ṣe pé bí ó ta mọ́ra ni wọ́n á ti pa o òun nìyẹn ẹ jẹ́ n tún fi wọ̀nyí òun leléyìí o òun tún leléyìí o ọmọ Yorùbá ni o ṣẹ́rí àwọn Fúlàní ló ṣe bẹ́ẹ̀ yẹn o àwọn Fúlàní ló ṣe bẹ́ẹ̀ yẹn Ọọ̀ni of Ifẹ̀ ọba Aláàfin tó yẹ̀ṣẹ̀ jẹ ẹ̀yin lọ́ba wa òun leléyìí ìgbà tó wà ní hospital àbí lọ́wọ́ àwùsà nìyẹn òun nìyẹn ẹ jẹ́ kí n òun leléyìí ẹ ti rí òun ló sùn yẹn o òun nìyẹn o ẹni ẹlẹ́ni yìí ò bá ti kú bẹ́ẹ̀ yẹn o kò bá ti lọ o bó ṣe ń pa wá nìyẹn kùmọ̀ ó dàbí pé kùmọ̀ tó fi ṣàlẹ̀ lé yẹ̀wò kùmọ̀ ẹ̀ gbóngbó nígbà tó rí pé ọbẹ̀ òràn ìbọn òràn kò sí nǹkan kan tó ràn gbóngbó tó là mọ́ nìyẹn o gbóngbó tó là mọ́ nìyẹn o bàbá Tinubu ìjọba yín ni wá lára ẹ tún wá wò Ṣèyí Mákindé Ọ̀yọ́ state nìyẹn o Ọ̀yọ́ state ni Ṣèyí Mákindé ó ní ẹnu mi ò kálù àkúkú ìjòyè ó sọ jẹnu mi ò kálù lọ Ṣèyí Mákindé ó fẹ́ jẹ president wo bó ṣe ẹ wá wò ẹ jẹ́ kí tí wọ́n fi àwọn Fúlàní terrorist ẹ jẹ́ kí tí wọ́n ẹ máa rí nǹkan tó gbéra mi tí àmọ́ bóyá Facebook máa block mi bí ikú gbowó lórí Facebook ìgbowó lórí Facebook ẹ jẹ́ fi hàn ní tó bá wọn kan ṣe sí ìkan ẹlẹ́jẹ̀ ni mi kan ní fún ẹ wá máa fi Fúlàní kan àwọn terrorist Fúlàní kan wọ́n pa èèyàn wọ́n mú apá àti ẹsẹ̀ ṣáwọn tó sọ pé lè máa bá gbé nìyẹn ó ti wá sọ pé àwọn olórí burúkú kan tó jẹ́ pé ìwọ Ọlọ́run oríṣiríṣi Ọlọ́run kú iṣẹ́ oríṣiríṣi èèyàn lọ́lọ́run dá oríṣiríṣi mo ní àwọn èèyàn kan tẹ́ pé wọ́n máa sọ pé èèyàn làwọn Fúlàní èèyàn ni wọ́n a lè bá wọn gbé ṣé èèyàn làwọn eléyìí báyìí ṣá apá àti ẹsẹ̀ èèyàn lọ́tún fi ń jó yẹn o ṣé àbá Tinubu máa sọ pé òun ò rí àwọn eléyìí ṣé máa ní ṣé àwọn DSS máa sọ pé àwọn ò rí àwọn ilé olórí burúkú tẹ́ pé VDM lọ́lọ́ ń gbé ṣé máa sọ pé àwọn ò rí Ọlọ́run ọ̀rọ̀ burúkú òun àtẹ̀rí anyway Ọlọ́run ṣàánú wa bàbá Tinubu ọ̀gá àwọn DSS ẹ̀yin sójà ẹ̀yin ọlọ́pàá tó bá bí pọ̀n rí yín dá kẹ́ àtáàkì wa tá bá jáde fúnra lè tó bá bí pọ̀n rí yín dá ẹ̀yin àtáàkì wa tá bá jáde fúnra lè ẹ wo ọwọ́ wa ni destiny wa wà o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ jáde fúnra lè ọwọ́ wa ni destiny wa wà bẹ́ẹ̀ ni pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tán jà ló dà ní bó lè dogun bó dogun bó lè dìjà kó dìjà ni a mọ̀ pé ogun ò dàbí kò rọ̀ bí ẹ̀kọ́ ṣùgbọ́n ẹ má jẹ́ afẹ́kọ́ ẹ má jẹ́ apárọ́ tanra wa ẹ má jẹ́ ẹ̀yin ogun nílùú máa ń da lóòótọ́ ogun ò rọ̀ bí ẹ̀rọ ogun ò rọ̀ bí ẹ̀kọ́ ṣùgbọ́n ẹ̀yin ogun nílùú máa ń da Nàìjíríà ò lè dá mọ́ ẹ dìde ká gbára wa sílẹ̀ wọ́n wà ní destiny wa wà ẹ̀yin ogun nílùú máa ń da sẹ́pà fẹ́ jagun
àjagun diplomacy la fẹ́ lò ṣùgbọ́n lórí burúkú bá bá wèrè làwọn ta fẹ́ bá tó pọ̀ yìí bẹ́ẹ̀ ni bí nǹkan bá bàjẹ́ kò lè dáa kì í ṣe gbogbo nǹkan ni sùúrù máa ń tún ṣe kì í ṣe gbogbo nǹkan nìjà máa ń bàjẹ́ bẹ́ẹ̀ ni n tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ni bàbá gbára wa kó lọ́wọ́ àwọn olórí burúkú àwọn bàbá òṣì bàbá ìyá bàbá òfò yìí bàbá máa ń ṣàǹfààní yìí àwọn ajẹlójú onílé àwọn èkúté eléyìí àwọn bàbá burúkú yìí àwọn bàbá tó ti gbó tó tẹ ẹ̀kọ́ ti lọ síbi anyway ẹ wo àwọn bàbá yìí ti dàgbà ẹ jẹ́ ká fún wọn ní language kan máa understand Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ ẹ má bẹ̀rù kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ wọn ò bí alájà pẹ̀lú mọ̀nà máa pẹ̀lú alákùyà wọn dá oríṣiríṣi terrorist tó ti wọ Nàìjíríà báyìí nísìn oríṣiríṣi terrorist tó ti wọ Nàìjíríà báyìí nísìn wọ́n dẹ̀ ti fi àdó olóró sí gbogbo káàkiri gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni mo kà nínú pépà kan wọ́n ti fi àdó olóró sí gbogbo káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ló ti fi àdó olóró sí bẹ́ẹ̀ ni Ọlọ́run ẹ wo ẹ dìde o torí pé tó bá yàbò wá ẹ jẹ́ ká tètè gbé ọ̀bọ wọ̀gbẹ́ kọ́bọ tó gbé wa wọ̀gbẹ́ torí pé tí àwọn Fúlàní tẹ bá rí wọn fídíò kan tí mo rí wọ́n pọ̀ nínú igbó débi pé tó bá yàbò Nàìjíríà kó tẹ̀ lọ́ra yàbò ilẹ̀ Yorùbá lásán Ọlọ́run jẹ́ escape ẹ o Ọlọ́run jẹ́ kẹ́ escape torí mo mọ̀ pé ẹ̀yin 60 million ọmọ Yorùbá bóyá ní 10 million níbọn nínú ilé nínú yín 10 million níbọn nínú ilé bàbá Buhari bàbá màálù ó ti dọ́gbọ́n sọ pé kí ogbó yín kẹ́ sọ̀rẹ́ńdà bọ́ yín kó tó dípò lọ bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ń pa wá ní kọ̀ọ̀kan ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá dàbí Afghanistan o ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá dàbí Afghanistan ẹ jẹ́ ká tètè gbọ́bọ̀ wọ̀gbẹ́ kọ́bọ̀ tó gbé wa wọ̀gbẹ́ ni o Afghanistan ní ìsìn àwọn ọmọ onílùú kan ti dẹrú ẹrú làwọn ọmọ onílùú ń ṣe ẹrú ló ṣe ní Afghanistan ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá dà torí pé olórí burúkú ara wọn ẹ̀sìn náà lọ fi wọbẹ̀ yẹn o ẹ̀sìn lọ fi tàn wọ́n wọbẹ̀ yẹn o kó tó máa ṣe wọ́n bọ́ ṣẹ́ṣin ń ṣojú báyìí ní ìsìn o àsìkò ti tó ẹ̀yin ràn mí ẹ dìde ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kí o gbá fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ kí o gbá fọwọ́sowọ́pọ̀ ní ká lè jọ jàjà yìí ẹ má jẹ́ ká ṣe èmi ní Ìgè èmi làdùbí èmi ní Táyé èmi ní Kẹ́hìndé ẹ jẹ́ kí o gbá àìrìnpọ̀ ejò ló ń jọmọ ejò níyà ẹ jẹ́ kí o gbá fọwọ́sowọ́pọ̀ kíní díẹ̀ ọ̀gá àwọn DSS náà ti sọ bẹ́ẹ̀ náà ó ní ọwọ́ wa ní destiny wa wà ó ní àwọn ò lè ṣọ́ wa mọ́ ó ní fúnra ní ká máa ṣọ́ra wa self determination is our right and it's not a crime ara jáde tá fẹ́ jáde yìí náà a fẹ́ fi defend ara wa ni ṣé ká wá dúró ká máa pa wá ní bàbá Tinubu a lè dúró kó máa pa wá gbà tẹ́ ẹ̀ bá ti gbèrò pé kó pa Ṣèyí Tinubu tẹ́ ẹ̀ ti gbèrò pé kó pa Fọláṣadé Òjó tẹ́ ẹ̀ ti gbèrò pé kó pa Yínká ọmọ yín tẹ́ ẹ̀ ti gbèrò pé kó pa Zainab tẹ́ ẹ̀ ti gbèrò pé kó pa Olúrẹ̀mí Tinubu tẹ́ ẹ̀ ti gbèrò pé kó pa yín náà ẹ bá gbèrò pé kó pa wá náà ṣe ti gbọ́ ọwọ́ wa ọ̀gá àwọn DSS ti jẹ́ ká mọ̀ pé ọwọ́ wa ní destiny wa wà so àwa fúnra rẹ̀ làwọn máa ṣọ́ra wa báyìí nísìn ṣé ìlú nìyẹn bàbá Tinubu kẹ́ kúkú má jẹ oyè ó sọ jẹnu mi ò kálù lọ ẹnu yín ò kálù bàbá Tinubu ẹnu yín ò kálù àmọ́ pé àwọn British àwọn West ló ń control yín pẹ̀lú àwọn Fúlàní ló ń control yín ẹ kàn ṣàṣàgídí pé fẹ́ jẹ president ni ẹ̀dẹ̀ ti jẹ́ kó sí tẹ̀lé ṣe fún mi o wàhálà ìkò torí pé mi ìṣọmọ Nàìjíríà mọ̀ kò sí tẹ̀lé ṣe fún mi kò sí Irish ni mí ní ìṣọmọ Nàìjíríà wọ́n nígbà tá a bá gba ilẹ̀ Yorùbá wa kí tó dọ́mọ Yorùbá ọmọ Irish Yorùbá ni mí ní ìṣọmọ Nàìjíríà kò sí tẹ̀lé ṣe fún mi ìdẹ̀ wá sí Nàìjíríà yín ó nígbà tá a bá gba Yorùbá kí tó wá sí Nàìjíríà yín ẹ̀ẹ́dẹ̀ lè ṣe yankan fún mi ẹ̀ẹ́dẹ̀ lè mi gbé ṣe bí olórí burúkú ara yín Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ẹnu irọ́ tẹ lọ pamọ́ Simon Ekpa ní Finland pé kàn pé ẹni terrorist ni ẹnu òun ló ń pààyàn ní east ṣé ìgbà tó ti gbé Simon Ekpa ní sí ṣé wọn ṣì máa pààyàn ní east ṣé àwọn Fúlàní ò máa lọ pààyàn níbẹ̀ ìkànnì olórí burúkú ni gbogbo ẹ̀yin Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì pátápátá ìkànnì ẹ̀rí kankan ṣe fún mi gbogbo ọ̀rọ̀ ayé ilẹ̀ lọ pamọ́ ẹ̀rọ bí pé orí wọn burú bọ́dí yìí ṣe burú nílùú òyìnbó ni gbogbo ọ̀rọ̀ ayé ilẹ̀ lọ pamọ́ Simon Ekpa pé kàn gbé Simon Ekpa wálé ọ̀ọ́bì wọn ò gbé Simon Ekpa wálé kò sí ohun tẹ̀lé ṣe fún mi olórí burúkú ni ẹ̀rẹ̀ mi ṣe nǹkan ẹ̀rẹ̀ mi ṣe nǹkan fún kò ní dá fún gbogbo yín pátápátá látòkè dókè lásọ̀rọ̀ kì yẹn gbogbo ẹ̀ politician Nàìjíríà ẹ̀ ní ṣoríire tálálẹ́ bá ní kó dá fún yín ọlọ́sàn máa yẹ ẹni kò ní dá fún yín olórí burúkú ara yín tí wọn láì bá dẹ̀dẹ̀ lẹ́kàn gbogbo ọlọ́ni gbogbo àwọn politician yẹn gbogbo àwọn ọba yẹn gbogbo àwọn òjò yẹn gbogbo àwọn elite wa gbogbo àwọn bọ̀rọ̀kìnní wa gbogbo pátápátá lọ ní second passport gbogbo pátápátá lọ ní second passport tó máa fi sá lọ private jet wọn ni gbogbo wọn máa gbé pátápátá ẹ̀yin rán mi ẹ̀yin ní kẹ́ dìde kẹ́ gbára yín sílẹ̀ o àwọn eléyìí ò ráyè títí yín o wọn ò ráyè títí rárá gbogbo pátápátá ò ráyè títí tó bá bẹ́ sílẹ̀ báyìí wàláhì wọn máa fi yín sílẹ̀ gbogbo máa sá lọ ní private jet ní gbogbo ní private jet pátápátá
so ọwọ́ yín ni destiny yín wà. Ẹ dìde kẹgbàrá yín sílẹ̀. Ojúbọ̀rọ̀ kan la fi ń gbọmọ lọ́wọ́ èkùrọ́ o. Bẹ́ẹ̀ ni ojúbọ̀rọ̀ ò gbọmọ lọ́wọ́ èkùrọ́ o. Ẹ gbójú yín fẹ́kùn ní kẹgbàtẹkùn dání. Àwọn pípù yóò nífẹ̀ẹ́ yín, ìkà ni wọ́n. Àwọn bàbá yóò nífẹ̀ẹ́ yín, ìkà ni wọ́n o. Ìkà ni wọ́n. Ẹ dìde tán, ẹ jáde fún rally. Ẹ má jẹ́ ká bára wa jà mọ́. Ẹ má jẹ́ ká bára jẹ́ kí o gbá ṣe ra wa nìkan. Ẹ̀yin ogun nílùú ń dá bí mo ṣe ń sọ. Ẹ̀yin ogun nílùú máa ń dá. Ẹ má jẹ́ ká bára wa jà mọ́. Rally wa máa tó dé. Rally wa máa tó dé. Ẹ wo bó ṣe ṣe ni ẹlẹ́ni léṣe. Ẹ bó ṣe pẹni nínú lórí nǹkan ẹ̀. Ẹ bó ṣe pa. Ẹ bó ṣe fi báyìí fi kù mọ́, báyìí fi fọ́ lórí. Bó ṣe wà yẹn ọlọ́jọ́ kó balance, kórìí yẹn balance bó ṣe wà yẹn. Kẹ́jẹ̀ má ti rọ sí lọ́pọlọ. Àwọn bàbá burúkú, àwọn bàbá òṣì ta ní. Ẹ wá wo bó ṣe pa. Mi ní lè fi fídíò yẹn wọ̀nyí. Ẹ wá wo bó ṣe pa. Bí àwọn terrorists bó ṣe pa. Ọlọ́mọ yìí kí Facebook kó ṣe kìíní máa fi wọ̀nyí ṣá. Òkú èèyàn ló wà lẹ́lẹ̀ báyìí o. Tán lé wọn sílẹ̀ o. Ẹ wá wo àwọn òkú èèyàn, àwọn terrorists ní Borno nìyẹn o. Ẹ wo wọn. Ṣé ti rí wọn bá ilé wọn lẹ̀ náà? Ṣé ti rí àwọn terrorists nìyẹn o. Ẹ bó ṣe pààyàn lẹ̀ lọ. Ṣé ti rí? Ẹ jẹ́ kí n fi wọn. Ṣé ti rí bó ṣe pààyàn? Ẹ ti rí bó ṣe pààyàn sílẹ̀? Ẹ ti rí? Màá fi ẹ ti rí? Èèyàn ni ẹ o. Èèyàn ló pa sílẹ̀ bẹ́ẹ̀ yẹn o. Èèyàn ni ẹ o. Ẹ jẹ́ fi eléyìí wọ̀nyí. Kò load. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ wò wọ́n nínú igbó. Àwọn nìyẹn o. Allahu Akbar. Ṣé yẹ kí fi wọ́n báyìí torí Ọlọ́run? Ṣé yẹ kí fi wọ́n báyìí torí Ọlọ́run? Ṣé yẹ kí fi wọ́n báyìí? Ṣé yẹ kí fi wọ́n báyìí? Wọ́n pa àwọn èèyàn sílẹ̀ lọ o. Ó dẹ̀ pé Allahu Akbar. Ṣé àwọn ìjọba wo mọ́nú igbó tó wà yẹn? Ẹ wò wọ́n pa àwọn èèyàn sílẹ̀ lọ o. Wọ́n pa àwọn èèyàn sílẹ̀. Ẹ máa gbọ́ voice wọn. Wọ́n pa àwọn èèyàn sílẹ̀ lọ o. Wọ́n dẹ̀ pé Allahu Akbar. Ẹ jẹ́ fi eléyìí wọ̀nyí. Eléyìí ò load. Kò load ní ọkọ̀ tó dé. Ṣé àwọn tó sọ pé ká máa bá gbé nìyẹn? Àwọn olórí burúkú tó ní ká máa bá gbé nìyẹn. Kò load ní ọkọ̀ tó ṣẹlẹ̀. Eléyìí tí tẹ bá rí ọwọ́ inú ọ̀dọ̀ àwọn military lọ́tọ́ lọ pa wọ́n. Wọ́n pa wọ́n ní pakúpa. Wọ́n ti ẹ̀mú kan wọ́n farabalẹ̀ ṣàbáyé ní ẹ̀jẹ̀. Mi ti ẹ̀ lè ṣó yẹn. Ẹ̀yin ìjọba wọ́n ní Borno náà ni àbí ṣé Borno ni? Borno ni 27 local government. Àwọn terrorists wọ́n ti gba 22 local government nínú 27 local government. Ṣé òun tẹ fẹ́ nìyẹn yín rán mi? Ẹ̀yin ọmọ Yorùbá ṣé òun tẹ fẹ́ nìyẹn nínú 27 local government? Àwọn terrorists ti gba 22 local government. Ó kù 5 local government. Wọ́n ń bọ̀ nílẹ̀ Yorùbá náà nìyẹn. Nígbà tó jẹ́ pé wọ́n ti gba Kwara mọ́ wa lọ́wọ́. Ó dàbí pé wọ́n ti gbà nù Kogi náà, wọ́n ti gba Kwara mọ́ wa lọ́wọ́ náà. Wọ́n ń bọ̀ náà ni tó bá yá wọ́n á gbọ́ Ọ̀yọ́ state, wọ́n á gbé Ògùn state, Lagos state tó ń ṣe akọ́tọ́ ní Èkó kí n kó ṣá, wọ́n á gba Lagos state náà. Ẹ̀yin rán mi, ẹ má jẹ́ kó débẹ̀ o. Ẹ jẹ́ ká gba ara wa kúrò lọ́wọ́ àwọn bàbá yìí o. Tó bá ṣẹlẹ̀ tán, tó bá dá pàwọ́ báyìí, àwọn bàbá yìí máa gbé private jet wọn ni wọ́n máa sá lọ ni o. Ẹ má jẹ́ kó débẹ̀ yẹn jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ tó bá ti pe rally wa, ẹ jẹ́ ká jáde lógúnlógún, ẹ jẹ́ ká jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n. Torí pé kò sí nǹkan tí à ń jẹ kò sáǹfààní kankan tá à ń jẹ ní Nàìjíríà. Àwọn ọ̀dọ́ wa ò ríwèé, wọn ò ríṣẹ́ ṣe. Àwọn ọ̀dọ́ wa wọ́n jáde school, wọn ò ríṣẹ́ ṣe. Tara wọn nìkan lọ́mọ̀, àtara wọn tọmọ wọn ò ríṣẹ́ ṣe. Wọ́n jáde school kò síṣẹ́. Àwọn bàbá wa tó ń ṣiṣẹ́ náà wọn ò fún wọn ní sálárì. Àwọn tó rìtáyà náà wọn ò fún wọn ní pension wọn. Kò sí nǹkan kan tẹ́ ń gbádùn ní Nàìjíríà. Àǹfààní wo lẹ rí Nàìjíríà? Kò sí iná ò lọ, iná ò sí, kò sómi, títí ò da, epo wọn, kò síṣẹ́, kò sí nǹkan kan. Àǹfààní wo lẹ ń rí jẹ ní Nàìjíríà? In fact, ìyà ò dá kéèyàn máa jẹ̀yà. Ìyà ò dá bí kò dùn bí ṣàwámà. Ìyà ò dùn bí ṣàwámà torí Ọlọ́run. Ẹ dìde, last stop wa leléyìí o. Ẹ má jẹ́ kó halẹ̀ mọ́ wa torí Ọlọ́run. Ẹ má jẹ́ kó halẹ̀ mọ́ wa. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ kí n play voice note yìí kẹ́ gbọ́. Kíbi tí a bá ti ń gbọ́ ohun yìí,
ẹgbẹ́ ìfẹ́ ló dùn àpapọ̀ ọmọ Yorùbá ìmọ̀ ọmọ yín náà ni o mo kàn tún ní kí n ṣàlàyé fún yín o ẹ̀mọ̀ ká tún ra gbéra wa débẹ̀ díẹ̀ ìdí tí a fi gbọ́dọ̀ gba orílẹ̀-èdè wa mo lè ṣe àwọn ọ́díò yìí kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn tí a pè ní olórí wa ní ìlú Algeria tẹ̀yìn pè ní Nàìjíríà kẹ́ ẹ lè mọ̀ wípé ìkà àwọn bámbá ni mo yó ni mo mọ̀ pé bí ń pa ọmọ ẹnì kankan selfish people greedy people àwọn la pè lólórí ẹ̀sìn la pè ní elite wa díẹ̀ ni mo fi ń ṣe àwọn ọ́díò sí kẹ́ ẹ lè mọ̀ wípé ibi tí ẹ wà bí ayé ti kọjá bẹ́ẹ̀ o ayé ti kọjá gbogbo bẹ́ẹ̀ kẹ́ ẹ lè mọ̀ wípé ìyà gidi ni wọ́n fi ń jẹ wá látijọ́ yìí nítorí pé gbogbo àwọn olówó wa yìí gbogbo àwọn tá a pè ní elite wa yìí gbogbo àwọn olórí olóṣèlú wa yìí látòrí eléyìí tó pè ní Jagaba àtàwọn ọmọ ìṣòro gbé àtàwọn gómìnà àti gbogbo àwọn olórí ẹlẹ́sìn yìí àwọn tó jẹ́ olórí ẹlẹ́sìn gbòógì gbogbo náà máa ń wá sí ìlú òyìnbó ni wọ́n dẹ̀ máa rí bí nǹkan ṣe rí wọ́n mọ bí nǹkan ṣe ń lọ torí ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ wọn wà níbí o wọ́n mọ bí nǹkan ṣe ń lọ ṣùgbọ́n nítorí wípé wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n wà selfish so wọ́n ti ẹ̀rọ kò tiẹ̀ píkì àti wọn pé báwọn èèyàn dẹ̀ ṣe ń jẹ́ ànílé yìí kò dáa now ẹ jẹ́ ká máa wọnú ètò náà lọ now number one ṣe rí ìdí tí a fi ń ṣe lè kò ń ṣe pé kẹ́yìn nìkan lè gbọ́ afẹ́kẹ́ share fáwọn èèyàn ní káwọn èèyàn náà ká tún lè jàǹfààní ká tún lè mọ̀ wípé a gbọ́dọ̀ gba orílẹ̀-èdè yìí o so that tí bàbá wa Professor Banji Akintoye tán bá ti fọn fèrè kí everybody kí gbogbo alẹ́ jáde pọ̀ ìdí ni wípé a rí gbọ́ reliably pé gbogbo data wọ́n fowó sí data wọ́n fowó sí gbogbo ẹ̀tẹ́ fún máa ń lòdù fóònù kankan bẹ́ẹ̀ yẹn it is intentional it is deliberate. a tún rí gbọ́ wípé ìjọba ológun ti orílẹ̀-èdè Algeria tí ó jẹ́ wípé ọ̀gbẹ́ni wa Tinubu ọ̀gágun Tinubu ló ń ṣe olùdarí ẹ̀ lọ́wọ́ wọ́n tún ti mọ̀ọ́mọ̀ máa intentionally disrupt services so gbogbo àwọn program tẹ́ ń wò lórí YouTube nǹkan Facebook ó máa wà more difficult as you approach the day because wọ́n mọ the power of communication so wọ́n dẹ̀ fẹ́ kẹ́ máa gbọ́ gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ so this one will be more easier to share around now ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́nìí nípa ọ̀rọ̀ títọ́jú àwọn ọmọ kéékèèké wa the babies the kids the children títọ́jú àwọn ọmọ kéékèèké wa tí ẹ bá wò ní orílẹ̀-èdè Algeria tí a ń pè ní Nàìjíríà ẹ máa rí i pé wọ́n ń fi ìyà jẹ àwọn ọmọ kéékèèké ní eléyìí tí kò dẹ̀ jẹ́ kí ó rí bẹ́ẹ̀ ṣé ẹ rí nǹkan tí ẹ̀yin fi máa mọ̀ wípé orílẹ̀-èdè Algeria yẹn kò ní ọjọ́ ọ̀la nìyẹn nítorí pé àwọn ọmọ kéékèèké àwọn ní ọjọ́ ọ̀la orílẹ̀-èdè ṣé mọ̀ wípé mo ṣe ọ́díò kan tí mo ṣàlàyé nípa bí ẹranko ajá ológbò ẹyẹ ìgbádùn tí wọ́n ń gbádùn ní ìlú tí a ń pè ní Amẹ́ríkà tí èmi ti rí mo sọ fún yín wípé ajá ó ní hospital tiẹ̀ ajá ní fire lane ajá ní emergency service truck ẹ̀ ó ní àwọn mọ́tò wá tó jẹ́ pé inú run ajá ẹ̀ ni o ìwọ náà wá pè pé ẹ wá inú run ajá mi wọ́n wá gbé mọ́tò wọ́n máa sáré bọ̀ wọ́n sáré wá gbájá ẹ̀ ó ní emergency ward ó ní gbogbo ẹ̀ ṣóye yín mo ti ṣàlàyé yẹn nínú one of the audios náà báyà nǹkan tí mi tún wá sọ fún yín ni pé tí wọ́n bá kọ́ ilé níbí báyà wọ́n kọ́ àpàmẹ́ǹtì ṣóye yín wọ́n tún wá máa ń kọ́ ibi tí ajá náà ti máa ṣeré sí ṣé mọ kíní tí jangilófà táwọn ọmọ kéékèèké máa ń gùn yẹn àwọn ajá náà ní jangilófà tiwọn relay track àwọn ajá náà ní tiwọn wọ́n lóhun òṣèré tiwọn ṣé mọ worowóró gba worowóró ìyá rẹ̀ ń ṣe mílíkì lọ́wọ́ àwọn ajá náà ní worowóró tiwọn in fact àwọn iléeṣẹ́ wà tó jẹ́ pé oúnjẹ táwọn ń ṣe nǹkan táwọn ń ṣe oúnjẹ ajá ni tó dẹ̀ jẹ́ multi-billion dollars companies we have them all around America so tó ṣe ń tọ́jú àwọn nǹkan ọ̀sìn lásán kẹ wá wò pé how wonderful how great how better wọ́n ṣe ń tọ́jú èèyàn tí wọ́n bá lè ń tọ́jú ẹranko bẹ́ẹ̀ yẹn mélòó ẹ̀yin wá wò pé ìgbádùn tí ọmọ ènìyàn tó máa jẹ ṣé ẹ̀dẹ̀ rí Ọlọ́run fẹ́ràn ká máa tọ́jú ẹranko èmi ti kárí nínú ìwé mímọ́ wípé Ọlọ́run ó ní ìfẹ́ sí kí a máa tọ́jú ẹranko máa tọ́jú ẹyẹ máa tọ́jú àwọn nǹkan ọ̀sìn Ọlọ́run fẹ́ràn sí ó dẹ̀ máa ń bùkún fún orílẹ̀-èdè torí ẹ̀ ló ṣe jẹ́ wípé orílẹ̀-èdè tẹ́ńpẹ̀ ní Nàìjíríà yẹn kò ń ṣe orílẹ̀-èdè tó ní future tó dẹ̀ lè ṣe rere ègún Ọlọ́run ti wà lórí ẹ̀ nítorí pé Nàìjíríà ni mo ti rí tí ẹran tó máa torí bọ ráìsì gbígbóná tó máa fátẹ́gùn sí tó máa jẹ a máa rẹ́rìn a máa wò ó pé ẹran ti wà pọ́sẹ́sì kò wà pọ́sẹ́sì ebi ni ìyá là ń pè ẹ̀yin ṣe ráìsì ẹ̀fẹ́ ẹran jẹ ebi ni kò sì sí nǹkan tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí rárá ẹ jẹ́ ká tún wò sí àwọn ọmọ kéékèèké wa ṣe mọ̀ pé àwọn náà ní ẹlẹ́dàá tiwọn tí ẹ bá ń tọ́jú àwọn ọmọ kéékèèké ṣòye yín Ọlọ́run máa bùkún ilẹ̀ yín ṣùgbọ́n kí la rí ní orílẹ̀-èdè Algeria ìyànà fi ń jà ọmọ wa torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀yin ìyá wa
ẹ̀yin ọ̀dọ́bìnrin wa, you young ladies in your 20s, in your 30s, ẹlòmíì tiẹ̀ ti wọ 40 years kò marry, ó ní àwọn Nigeria guys wọn tiẹ̀ serious kìnnìkan akẹ́ máa fi hàn ṣe boyfriend ni wọn kò ń ṣẹjọ́ wọn lè fẹ́ ẹ̀ kò ń ṣe bẹ́ẹ̀ wọ́n wish wọ́n like ẹ̀ Adéníkẹ́ ṣóyẹ John ṣóyẹ Adékúnlé tó ń bìfẹ́ dẹ̀ ọ́n náà fẹ́ bọ̀ báwo ló ṣe fẹ́ ṣe nígbà tí ò níṣẹ́ kò lè ró ọmọ yẹn tán rẹ́ǹtì ilé ṣá kò lè rẹ́ǹtì ilé ó kàn ní masters ni ò wúlò àwọn parents ẹ̀ ló ṣe ń finance ẹ̀ so kò ń ṣe pé kò náà wíṣe ká sọ pé lówó ni ká ló wà òkè ní ọ̀nà bá ti marry so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so ọ̀rọ̀ yìí kàn yín gan àti ẹ̀yin ìyá wa tí ẹ ní ọmọ òkókó lọ́wọ́ ẹ jẹ́ kí ni wọ́n á sọ fún yín bí wọ́n ṣe tọ́jú ọmọ lamẹ́ríkà ṣẹ́rí lamẹ́ríkà yìí tí ń bá tó ní categories of preferences bó ṣe ń tọ́jú èèyàn ẹlẹ́ran ara èèyàn àkọ́kọ́ tán tọ́jú tán mójútó tìjọba ìlú Amẹ́ríkà mójútó òní ọmọ kéékèèké ẹni tó tẹ̀lé tán mójútó òní obìnrin ṣẹ́rí lẹ́yìn obìnrin tó wá kan àwọn ẹranko ajá ológbò ẹyẹ even ejò wọ́n tọ́jú ejò náà ṣẹ́rí àwa ti lọ sí event kan rí ṣóyẹ yín bákan ṣe rédíò nìyẹn n bá rédíò bí yẹn ṣe lọ tán mo tún rédíò mi n bá ń wá igi pé n bá ní má dán wò nígbà tí mo dẹ̀ máa rí wọ́n dẹ̀ ti pe àwọn kan pe àwọn yẹn ní animal control àwọn yẹn dẹ̀ ti wá ìfẹ́ àwọn dúró ti wá ṣó eyín láti ẹ̀ fi ṣe event yẹn tẹ́lẹ̀ because orí fíìdì láti ń ṣe event yẹn dúró ti wá wọ́n ti ejò kan tó tún wá jáde àwọn amúbìnrin kan ọ̀rọ̀ ń direct ejò yẹn ejò dẹ̀ fẹ́ jólẹ̀ ejò dẹ̀ ń lọ àmọ́ wá wò títí ó wá yé mi wípé ìdí ẹ̀ ní ejò ṣẹ́ ejò wọn bì kò burú ejò wọn kàn sáré báìtì yẹn ṣòye yín kò sáré báìtì yẹn bí ejò Nàìjíríà o torí Nàìjíríà yẹn oró fún oró ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ni ejò wọn bí òun náà ti mọ̀ pé yìí gan ẹ̀ wíkẹ́ẹ̀dì bẹ́ẹ̀ kàn ní pa àwọn ẹni ra so àwọn ní ejò wọn bí gan ejò wọn tún nice ejò wọn kò kàn ní àtàkẹ́ kò ń ṣe àrùrọ̀ àwọn ejò Nàìjà ẹ̀jẹ̀ máa bẹ̀rẹ̀ àníyàn wa lọ so number 3 ẹranko then number 4 kó tó wá kan ọkùnrin iléegun because wọ́n mọ̀ pé àwa ni bàbá so that is why it is absurd for kings and leaders in Yoruba land kàn máa put ara wọn síwájú no you must take care of the weaker vessels when we talk of weaker vessels we talk of children we talk of women in fact a tún tọ́ nǹkan ọ̀sìn kó tó wá kan àwọn ẹranko nítorí pé bí Ọlọ́run ṣe dá wa ni àwa ni olórí àwa ló yẹ ká máa ló yẹ ká máa protect àwọn tó jẹ́ weaker ones ó yẹ ẹja máa gbéra débẹ̀ díẹ̀díẹ̀ náà ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa ọmọdé ṣé rí ọmọ kéékèèké máa tọ́jú wọn gan o ṣé rí olórin kankan ní ó ní ilé ayé bẹ́ẹ̀rí yẹn ilé ayé tẹ́rí yẹn dàbí pápá ìṣeré náà ṣé rí ilé ayé rìlé ni ṣòye bí pápá ìṣeré ni ṣé rí ní gbogbo àgbáyé tán bá ti bímọ wọn ó ti ní sport tán máa ń gbé wọn sí láti rẹ̀ ṣùgbọ́n àwọn tán bá bí ní Nàìjíríà èmi náà mọ̀ nígbà tẹ́mi náà wà Nàìjíríà bíi tiẹ̀ náà ni o mi mọ̀ pé mo ní problem o ìgbà tí mo tó dé ìlú òyìnbó ni mo tó mọ̀ pé in fact mo máa ń bira mi nígbà míì pé báwo mo ṣe survive ní Nàìjíríà náà until I was 40 òkè question ó máa ń wá sọ́kàn mi lójoojúmọ́ pé tó ní mo ṣe wà yìí ọmọ ọlọ́mọ jàrí bí o a ní tẹ́ lómi ìtẹ́ bá rí tán bá náà fẹ́ deport ẹ̀ sí Nàìjíríà ṣóye yín mo ti rí màá kan ní Canada náà fẹ́ deport ẹ̀ ó lóun máa commit suicide ó jọ̀ ó dẹ̀ kú pé kán tó lè gbóhùn padà pé wọ́n yà ní gbóhùn padà pé láíláí ẹ tún notice yìí pé àwọn tán bá deport láti abroad báyẹn ti rí wọn ládùúgbò yín rí àbẹ̀rẹ̀ ayé nǹkan kan báyìí ẹ rí i pé wọ́n ń nọ́mà dáadáa mọ́ tá a máa ń rò pé ṣe ayé ni no their problem is psychological tá a máa ń rò pé ṣe ayé wọ́n ń nọ́mà mọ́ nǹkan tó kàn máa ṣe àti ṣiṣẹ́ gan ó máa le fún wọn wọ́n máa ní àwọn àpàdà wọ́n máa try tí mi gan tó kàn fún máa rí dáadáa tí ò tiẹ̀ fi ní nọ́mà mọ́ wọ́n máa try wọ́n fẹ́ padà because ṣé rí bí tẹ̀ wá yẹn ọgbà wèrè gbà ní ọgbà àwọn ẹranko ọgbà àwọn ẹlẹ́wọ̀n ṣe rí Nàìjíríà yẹn ọgbà àwọn ẹlẹ́wọ̀n ni ṣóye yín it is encircled it is encircled ṣe rí àwọn Fúlàní àwọn Britain àwọn bìrìtìkó àwọn gangan ni wọ́n dá ọgbà yẹn sílẹ̀ ọgbà àwọn ẹlẹ́wọ̀n bọ́ ẹlẹ́wọ̀n ni yìnbọn ẹ̀yìn ò mọ̀ ṣó ti yẹ yín náà ṣe wá rí àwọn tó jẹ́ supervisor ọ̀gá abẹ gangan wọ́n manage ẹ̀ fún Fúlàní àwọn fún bìrìtìkó Fúlàní ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé Tinubu tẹ̀yìn ń gèlì yẹn tẹ́ ń pè Jagaba ọmọ olódòdẹ ni tó bá dé iwájú Sultan àtàwọn northern leader ó máa káwọ́ gbẹ̀yìn ni o ọ̀dọ̀ yín ló ti ń ṣe garagara tẹ́ kan rò pé nǹkan gidi ni na nọ́tì o ẹ má gọra yín o
tó kàn mo gé fún yín. Now ṣé wá láwọn Fúlàní yẹn náà àwọn ni supervisor, ṣé wá láwọn supervisor yẹn ṣóye yín through wọn àwọn ẹni wọn wá yan àwọn tó ń pè ní lead, because this thing is by hierarchy, so wọ́n á yan àwọn lead, so àwọn lead yẹn ṣóye yín làwọn bí àwọn ọba yín, àwọn lead yẹn làwọn politicians bí àwọn Tinubu, àwọn Ṣèyí Mákindé, àwọn lead làwọn yẹn. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé wọ́n bá máa pa yín wọn ò ní sọ̀rọ̀, wọn ò lè ṣe nǹkan kan, because àwọn tó ń direct wọn àwọn northerners ni wọ́n dẹ̀ máa leak àti wọn tó fi máa kú ni, wọn ò dẹ̀ lè gbé ègè sí wọn because ẹ̀mí wọn ò dé. Sọ̀rọ̀ yẹn yé yín bẹ́ẹ̀ yẹn ṣó ti yé yín. So some of the time torí ìdí tẹ́ fi máa túmọ̀ yín pé ìlú yàn ní future ni pé gbogbo àwọn leaders yín ẹ lọ wò wọ́n dáadáa, àwọn ọmọ wọn tún bẹ́ẹ̀ yẹn, àwọn ọmọ wọn sí bẹ́ẹ̀ yẹn o, wọ́n á kó wọn jáde ni ṣó ti yé yín. So but bí nǹkan ti wá fi àwọn jẹ oyè, ṣé you understand? So táwọn yẹn tó bá ti ń rí tiwọn jẹ tó dẹ̀ ń fún wọn lówó, wọ́n á fi pa àwọn ti wà okay nítorí pé wọ́n wà selfish, wọ́n wà gullible, wọ́n wà foolish. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé aláfẹ́ gbó, torí ẹ̀ ló ṣe jẹ́ pé it will be a curse on you. It is a foolish act on you as an individual, as a supposed citizen. That's why I fẹ́ gborílẹ̀-èdè ajá forílẹ̀-èdè kó wá máa support a politician. Ègún ayérayé ló ń pè sórí ara ẹ̀. So ẹ jẹ́ kí n máa bá bọ̀. Ṣé àwọn ọmọ kéékèèké bíi tán bá ti bí yín, ìwọ tán bá ti bí Nàìjíríà, you are already tẹ́ bá fẹ́ 100 meters lé ayé, you are already 50 meters behind. So ti yé yín, you are already 50. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ́ bá rí ọmọ tó bá wá bí tó lọ síwájú gan, tó sáré lọ síwájú gan, so ti yé tó sáré lọ síwájú gan, ó try. Torí ẹ̀ ló jẹ́ pé tẹ́ bá rí ẹni tó wà exceptional ní Nàìjíríà tó lùyọ gan, ó try. Ó mi ìpè ẹni yẹn àkàndá ni, because you are already 50 meters behind. Àwọn yòókù ti wà níwájú. So ti yé yín, ṣé ìtàn bá kọ́kọ́ bímọ níbí, ọmọ yẹn ti sórí rẹ̀ náà, ọmọ yẹn wọ́n kọ́kọ́ máa pè ní citizen. Ṣé mo nǹkan tó ń pè ní citizen? Ṣé lẹ́yìn tẹ́ wà ní Nàìjíríà ṣòyìn nǹkan tó ń pè ní citizenship ẹ lè understand. I've said this several times, because Shaguri Lebanese ni ó ní right jù ẹ lọ, ìwọ tán bí sí tó ìfà ìwọ tó jọ́ mi Èkó, tó jọ́ mi Èkó ni o, Àwórì lèmi, àwa la lè kó, àwa la lè kó. Shaguri ó ní láti jù ẹ lọ, ó nílẹ̀ jù ẹ lọ, ó lówó jù ẹ lọ, ó ní direct contact, direct access to every resources in Lagos State than you tó pẹ̀lẹ́ ní díjì. Ó ní access sí Lagos resources even than Akiolu tó jọ́ bí Èkó. So kò má tàn rẹ̀. So ẹ mọ nǹkan tó ń pè ní citizenship. You are not a citizen, you are just a slave, you are just slaves. But kò tí ì lè yé má wọrí. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ kan tí n bá ń sọ yìí ó máa dàbí insult, but they are not insult. But tá a bá gba orílẹ̀-èdè wa ló tó máa yé pé ṣé nǹkan tó ń pè ní kéèyàn jẹ́ ọmọ orílẹ̀-èdè rẹ̀. Torí bó ṣe wà yẹn tí British bá wá sí Nàìjíríà ó máa oppress ẹ, wàá serve ẹ ní. Chinese ó máa gba létí Nàìjíríà á tún fọlọ́pàá mú ẹ. So you are just a slave. Ẹ jà fi sílẹ̀ bẹ́ẹ̀. So ìjọba ṣe bí ọmọ bíi ọmọ yẹn ti wá jẹ́ citizen. Àwọn perks yẹn pọ̀ ṣóyé yín, so wá ó ní oríṣiríṣi àwọn benefits tọmọ yẹn máa rí. Ẹ̀yẹ wúrú ọmọ yẹn tán bá bí ọmọ, ó máa ní dókítà tiẹ̀, ó máa ní dókítà eyín lọ́tọ̀. Ṣé àwọn pé mo tún ṣe ọ́díò kan ẹjọ́ nípa bí wọ́n ṣe máa ń ṣe business lamẹ́ríkà tí à ń pè ní ẹnìkan kì í jẹ kílẹ̀ fẹ́, tó jẹ́ pé tó bá jẹ́ dókítọ̀ ẹnìkan ò ní jẹ́ dókítọ̀ ojú, kó jẹ́ dókítọ̀ ẹsẹ̀, kó jẹ́ dókítọ̀ náà wọ́n máa ń pín ni sódà kí owó yẹn kó lè circulate. Ṣé ọmọ yẹn máa ní dókítọ̀ eyín, á ní dókítọ̀ ojú, á ní dókítọ̀ tó ń check heart ẹ̀ àtàwọn vitals ẹ̀, ó wá máa ní dókítọ̀ ara generally. Ṣó ti yé yín? Ìmíì tó bá jẹ́ pé báyà gbà tán bí ọ notice nǹkan kan ṣe skin yẹn, ṣó ti yé yín? Ó tún wá máa ní skin doctor. Ṣé ọ̀rọ̀ tí mo ń sọ ṣó yé yín? So ọmọ yẹn máa tọ́jú ẹ̀ gan, máa fún appointment, ó ti ní ibi tó ti máa lọ gba abẹ́rẹ́ ilé, ibi tó ti máa lọ gba abẹ́rẹ́ tán, bó ṣe máa tọ́jú ẹ̀ nìyẹn. So ẹ jẹ́ kí n fún àwọn nǹkan kan tí ìyá ẹ̀ bá tún wá complain pé òun ò báyáṣẹ́ tó ń ṣe iṣẹ́ yẹn kéré, òun ò lówó dáadáa, ṣó yé yín? Wọ́n tún wá máa ń fún wọn ní benefit, wọ́n máa ń fún wọn ní káàdì kan tó fi máa ra oúnjẹ. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lénìí àṣà tí èní yìí, owó tán máa ń fún wọn ṣó yé yín per month lórí ọmọ kọ̀ọ̀kan ó jẹ́ $690. That's like $700. Inú káàdì lówó yẹn máa wà ṣó yé yín. Wọ́n wá ní kẹ́ mú lọ store, ẹ máa lọ fi oúnjẹ fọmọ yẹn, ẹ máa lọ fi oúnjẹ fún food lásán, oúnjẹ lásán ló lè rà. Even oúnjẹ tiwa náà, oúnjẹ tiwa tá a jẹ́ African, bẹ́ẹ̀ aṣù ẹ̀wà gàrí, torí oúnjẹ tiwa ló máa wọ́n, káàdì yẹn náà tún máa rà.
kò dẹ̀ sí bẹ́ẹ̀ ṣe ń jẹun tó brother náà mi ṣe rówó Arísíkọ́lá yẹn gan Azeez mo ti pín nọ́mbà yìí. purely based on food lè jó oúnjẹ yẹn tán lóṣù kan ẹ má tàn ra yín. So wọn fẹ́ kí ọmọ sófà rárá ṣe tọmọ yẹn bá ti wá ń dàgbà tó ti ń dàgbà ẹ jẹ́ kí n sáré fo so many other aspect of the child's growth she understand tó bá ti wá pé bá bí ọdún mẹ́rin tó wá wọ iléèwé ọmọ yẹn ti wá bọ́ sáyé nìyẹn ọmọ yín máa fine gan o máa fine gan because ẹ̀yin gan ẹ máa ra aṣọ fún aṣọ wà àwọn aṣọ tó wà pa tó cheap tó nice ọmọ yín máa fine gan so tọmọ yẹn bá ti wá gbé sílé ọmọ yẹn máa lọ léèwé ṣé wàá rí nílé ìwé wọn máa ń fún wọn lóúnjẹ ṣóye yín wọn á fún wọn ní breakfast wọn á tún fún wọn ní lunch ẹ jẹ́ kí ni wọ́n á sọ experience kan fún yín so nígbà tó ọmọ mi tó dẹ̀ àwọn lọ léèwé ọmọ yẹn you can just ask around right ṣé tọmọ bá ti wọlé ìwé ń bì tó bá ti ń jẹun tó bá dé wọ́n sọ pé tó bá wọ́n ti ń lọ school tẹ́fẹ́ fún lóúnjẹ á ní no dad no pé òun ò jẹun pé òun máa lọ jẹun ní school they prefer to eat in school wọ́n á jẹ breakfast wọ́n tún jẹ lọ́ọ̀tì bẹ́ẹ̀ tọ́mọ bá tún dé ò ní jẹun ní kò dé o oúnjẹ tẹ̀ wá ní fíjì ní ìdè náà sẹ́yìn wọn ní jẹ ìfà o lè má jẹ anything báyọ̀ kàn jẹ káńdì àbò jẹ kinní kan títí díjọ́ kejì so èmi ti máa ń wò pé wà díjọ́ kan so ọmọ mi wá ń ṣe ọjọ́ ìbí I think it was 4 years was thereabout maybe his 4th birthday or thereabout so mo wá lọ sí kinní kan ló wà nígbà yẹn mo wá lọ sí school wọn so wọn ti ní ká wá ní táìmù yìí so a máa gbé kéèkì lọ kankan bẹ́ẹ̀ mo wá lọ sí school wọn so gbà tí mo lọ sí school yẹn tó ṣe sign mi yìí tán mo wá wọlé so mo jókòó tí wọn nínú class mo wá rí oúnjẹ tí wọ́n fún wọn mo ní no wonder èmi gan bá fún mi nírú oúnjẹ ẹgẹ mi gan ní jẹun nílé mọ́ kí ló dé ṣẹ́rí ẹ lè believe it ṣẹ́rí wọ́n ní bíi basket of fruits kan fún wọn àwọn fruit tó nice ni àwọn fruit tó lógo ṣòye yín àwọn fruit tó nice àwọn strawberry àwọn kí lorúkọ fruit yìí o in fact wọ́n fún wọn lóríṣiríṣi fruit so àwọn èèyàn jẹ fruit tán bá jẹ tán ṣòye yín ó ti láwọn bottle drink kan náà wọ́n máa fún wọn tán bá fún wọn tán wọ́n á tún fún wọn láwọn cake tẹ́ bá lọ kéèkì máa ń yapa kéèkì oríṣiríṣi wọ́n á fún wọn ní cake wọ́n á fún wọn ní some other nice things láti jẹ ọmọ yìí ó dẹ̀ ń jẹ púpọ̀ bá ti jẹ díẹ̀ tán jẹ kúkélé má jẹlé tó bá ti jẹ gbogbo ẹ̀ tán wọ́n á ti ṣe nǹkan tó máa ṣe wọ́n á tún wá trash gbogbo ẹ̀ so tó bá jẹ yẹn tán àwa ya picture àṣe gbogbo ẹ̀ so tó bá ti wá kúrò tó later wọ́n á tún fún wọn lóúnjẹ míì kan tó wá máa close kan tó wá máa lọlé so inú àwọn ọmọ yẹn máa ń dùn ṣóye yín láti lọ ilé ìwé. You will be so surprised that even your kids' teachers at school, they will gain their confidence to the extent that think about some mayo fọwọ́ bó ó lè má sọ fún wọn lé ayé lẹ́nu tó bá kàn gbédé school tó bá ti gbédé school tó ń jà báyìí á kàn lọ sọ́dọ̀ teacher ni a ní see my hand it's paining me ìwọ gan máa wò pé junior ṣé nǹkan mú ẹni let me see your hand you didn't tell me now do you understand? Wọ́n máa ń tọ́jú àwọn ọmọ kéékèèké inú wọn máa ń dùn ṣé mọ̀ pé ní Nàìjíríà táwọn ọmọ bá fẹ́ wọ skul wọ́n wà lọ́lídé tẹ́fẹ́ rí sùn skul ìrònú máa bá yín ni ẹ̀tọ́ rẹ̀ máa sanwó skul ẹ̀ máa ra aṣọ ẹ̀ máa ra bàtà ẹ̀ máa ṣe kínní wàhálà tó ti dé o bẹ́ẹ̀ ni kínní kan ibi Rivers is the case. Táwọn ọmọ bá ti ń wọ skul báyìí inú everybody máa ń dùn ni pé yá o tiẹ̀ ẹ̀wù ẹ̀ tiẹ̀ kún lé kẹ́ máa lọ skul inú ọmọ gan dùn pọ̀ fẹ́ padà sí skul. Àwọn tí wọn máa ń dùn díẹ̀ tán bá fẹ́ ní bírèkì ní bí àgbọn tó ti dàgbà díẹ̀ ṣòye yín bá àwọn tó wà níbi middle school àwọn bí middle school yẹn lálẹ́ pé níbi GSS kan ti ń gbọ́n díẹ̀ àwọn tó wà ní high school tán mọ̀ pé kó dẹ̀ ṣe pé bẹ́ẹ̀ náà tán bọ̀ àwọn yẹn mọ̀ pé àwọn máa lọ sí vacation ni wọ́n máa dùn tí holiday ẹ bá dẹ̀ ti ń lọ́ọ̀gì gan because especially bí irúgbà tá a fẹ́ gba summer holiday yìí eléyìí tí ò bá ti travel àbí ṣe kankan nu wọn inú máa ń pé wò káwọn tiẹ̀ tètè resume school gan because ibẹ̀ láyé wà díẹ̀ bó ṣe máa tọ́jú àwọn ọmọ ẹni yẹn táwọn ọmọ máa dàgbà àwọn náà níṣẹ́ ṣóyè yín àwọn náà bẹ̀rẹ̀ ìgbé ayé wọn torí ẹ̀ nílùú yìí ṣe ń gún wọ́n ń tọ́jú ọmọdé wọ́n tún ń tọ́jú àgbàlagbà wọ́n ń tọ́jú obìnrin ìwọ náà wọlé ayé ẹ̀ wóbi tó wà yẹn tá ń pè ní Nàìjíríà òyà tó fi ń já àwọn ọmọ kéékèèké ìwọ kan ṣèjọ́ kan kó o ṣe nǹkan tí mo sọ kan lọ sí Òṣòdì kó lọ wo àwọn ọmọ kéékèèké tí wọ́n ń sunú bọ́ọ̀sì pé kan nínú wọn kó bí wọn pé báwo ló ṣe jẹ èmi lè sọ pé Ìbàdàn ló ti sá kúrò nígbà tó ń ti pé 7 years ló ti sá kúrò ní ṣẹjọ wọn ni
ẹ máa ráwọn bàbá ọ̀pọ̀lọpọ̀ bàbá wọn á ká wọn mọ wọn á fa gbogbo wọn lórí wọn á kó wọn lọ sílé kéwú wọn á bẹ̀rẹ̀ sí máa ná alẹ́ àpáta fà láti kékeré èdè ìlú ẹnìkan. Ṣé you understand? They didn't even know. They didn't even know because that Arabic language cannot solve any problem. That's the truth. I am telling you nothing but the truth. It cannot solve any world problem. Ṣó ti yé yín? They don't have basic education. And àwọn òbí tó dẹ̀ ń ṣe gbogbo ẹ̀ kò ń ṣe gbogbo ẹ̀ nítorí religion o. Ẹ má ṣì mí gbọ́ o. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ torí poverty ni o. Ṣé rí ọ̀rọ̀ religion ta kó sórí gan? Poverty ló ń fa ọ̀pọ̀lọpọ̀ o. Èmi ti ṣiṣẹ́ ní Arab club nílùú ìrí. Ìgbà yẹn àgbàdo wà ní school wọn máa ń ṣiṣẹ́ kan wọn máa ń gbé under the table ní wọn á pa àwọn iṣẹ́ ẹ̀ máa ń lọ bẹ̀. Bá rí àwọn Arabians yàsí big boy Arabs àwọn rich men wọn. Ṣó ti yé yín ọmọ máa fa ṣíṣà máa gbá àwọn ọmọ àwọn club girls ṣó ìkan wà bẹ́ẹ̀ tó ti ń jẹ́ bí ọ̀rẹ́ mi kí ni yẹn bá fún mi wọ́n á péjọ kan ní pay staff mo ní but in your place in Saudi money you don't do all these stuff money you have Sharia but and this is prohibited he said that it's not allowed. He said it's not allowed. She understand in their place. He now told me something that was profound. He said it's not allowed. He said but the elite only them right pé táwọn bá fẹ́ jayé àwọn máa travel wa western world only tóun bá padà báyìí only the Sharia pé but it's not allowed there pé bọ̀ àwọn máa ń rà fún gan àmà tra now question tẹ́mi fẹ́ béèrè ni why do you have to kí ni pé o lè tẹ obìnrin lọ́yàn kó gbó kó fa ọgbẹ́ bí ò lè ṣe ń bì torí kinní kan I just don't get it. Àwọn ọmọ wa ọ̀rọ̀ religion o gbọ́dọ̀ gbàwẹ̀ báyìí ọmọ ọdún méjì mo ti rí bàbá kan náà tó ní ọmọ ọdún méjì o gbọ́dọ̀ gbàwẹ̀ ọjọ́ mẹ́ta ẹ̀mí èṣù wà náà ẹ̀mí èṣù rọ́wọ́ ló wà náà ẹ̀pọ̀ ń jalè wọ́n mò ń ṣe ní jalè alẹ́ mi tí mo ń sọ yìí sẹ́ tí bá fi ẹ̀yìn ọwọ́ mi yẹn bẹ́ẹ̀ àpá wà bẹ́ẹ̀ táǹtì mi ti ya mí bíléèdì nígbà mo wà kékeré kí ló ṣe wọ́n ní mo jí búrẹ́dì jẹ náà ya mí bíléèdì o mo jí búrẹ́dì jẹ kí wàá ní búrẹ́dì téèyàn máa jíjẹ ọmọ kékeré ń bì iṣẹ́ ẹ máa in fact ìgbà míì ẹ máa command wọn ni ẹ máa bá wọn fa ni pé you must eat meat you must eat chicken you must eat beef you must eat wọn ń jẹ they no send you they no dey eat am. Ṣé yàrá àwọn nǹkan báyìí tó ṣe ká gba orílẹ̀-èdè wa ká lè tọ́jú àwọn ọmọ wa ká lè mójútó àwọn ọmọ wa kí àwọn torí àwọn ni ọjọ́ ọ̀la wa. Do you get what I'm saying? Ṣé rí kò ń ṣe pé system wọn náà kò ń ṣe pé perfect o it's not absolute right but eléyìí tó dáa jù ló wà nínú program and system wọn torí ẹ̀ ló ṣe wá jẹ́ pé ìlú wa tá a bá ti gba orílẹ̀-èdè wa ló máa jẹ́ orílẹ̀-èdè tí ó. má ṣe o kí ni mo ṣe báyìí torí Ọlọ́run. tí ó dára jù ní àgbáyé you know why ṣé rí gbogbo nǹkan tó ń ṣe lamẹ́ríkà tó jẹ́ àwọn nǹkan gidi yẹn tá a lè kọ́pì a máa kọ́pì ẹ̀ àwọn nǹkan tí ò dá bẹ́ẹ̀ ṣóye yín tá a rí i pé no these ones their deficiencies a máa yọ gbogbo yẹn kúrò. àwa tá a tún wá ní àṣà àwa tá a tún wá ní àṣà ní ìlú wa ní orílẹ̀-èdè wa ìlú wa máa dá gan. so ẹ̀yin ìyá wa ẹ̀yin arábìnrin wa mo fẹ́ kẹ́ dìde torí ọ̀rọ̀ yìí kàn yín gangan mo sì máa ṣe another audio kó má bàa pọ̀ jù nípa bí a ṣe ń tọ́jú arúgbó níbí. ìyà làwọn pípì fi ń jẹ wá o oko ẹrú lẹwà o ẹ má rò ó oko ẹrú gidi lẹwà Tinubu tẹ ń bẹ̀rù gan tẹ ń sọ pé kinní gan oko ẹrú lò náà wà and let me tell some of you tẹ ti rán jáde torí ẹlòmíì kò sí bá a ṣe lè sọ tó wọn ti forí ẹlòmíì ọpọlọ ẹlòmíì ti lọ fọ́ sókun ẹlòmíì majority of our people they are under spell kò sí nǹkan tẹ fẹ́ sọ wọn ti ṣépè fún wọn ìpè yẹn dẹ̀ ti mú wọn ṣé you understand there is nothing you can their deliverance is not now. Ọ̀pọ̀lọpọ̀ tá a bá gba ìlú wa ní ojú ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́bẹ̀ tẹ́ ti fi lọ̀pọ̀lọpọ̀ lójú ló tó wá máa ṣí. Are you getting my point? Now to some of you that are saying kìíní kan because ẹ bá ti ń gbọ́ bọ́ọ̀sì yẹn kẹ́ ti mọ̀ pé bọ́ọ̀sì ọ̀dà tó lóṣèlú ni báwo la rí fẹ́ ṣe báyìí wọ́n máa pààyàn nígbà èèyàn máa kú ní kìíní kan kò sẹ́ni tó máa kú máa gbọ́ra ẹ̀. ṣọ́ra àwọn olóṣèlú ìtẹ́ ń bẹ̀rù Tinubu àtàwọn sọ́gbẹ̀ ìtẹ́ ń bẹ̀rù
a máa kó sójà jáde máa ṣe kíní kan àwọn náà ò lẹ́mìí méjì ọgán bẹ̀rù àwọn lórí méjì ẹ̀mí kan náà ló wà nù gbogbo wa sójà tán fẹ́ kó jáde tán kó bọ̀ fún àwọn náà níyàwó lé wọn lọ́mọ kò sẹ́ni tó fẹ́ lọ síta kó má padà sílé they are all human beings they are all flesh they are not spirit nǹkan tó máa ń fà tẹ́lẹ̀ ni pé ẹ̀ ń dúró tì wọ́n lọ́rùn tán bá ti yìnbọn sókè gbáà everybody àbí wọ́n ṣe kinní kan gbogbo àyàn no tàbí tear gas. eléyìí tá a fẹ́ ṣe kò ń ṣe bẹ́ẹ̀ kò ń ṣe bẹ́ẹ̀ rárá ní olóògbé bàbá kan kọrin ní àsìkò náà ń bọ̀ sójà máa sáré politician máa sáré àsìkò náà la fẹ́ wọ̀ yẹn sójà ó máa láàbù gan kò ní pẹ́ mọ́ tí professor Banji Akíntóyè bá sọ ìjọba ẹ̀ ọmọ ìjọ ìlà máa gbòmìnira ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ ní Burkina Faso àwọn citizen wọn ń jókòó síta pé rárá ikú tó bá fẹ́ pa president wọn àwọn fẹ́ rí á dára fún wa o ẹ jọ̀ọ́ bá wa share ẹ jẹ́ káwọn míì tún gbọ́ kán lè mọ̀ wípé ogun tó ń jà wọn ò wà spiritual o kò wà spiritual rárá nǹkan tó fà á ni pé ibi tí wọ́n bára wọn ní ìlú tí wọ́n bára wọn á dára fún wa o Yorùbá nation no going back no stopping no pausing until we reach our destination. God bless you. Ogun tó ń bá wọn jà kì í ṣe spiritual, wọn á lọ sí ṣọ́ọ̀ṣì pásítọ̀ sọ fún wọn pé orogún ìyá ẹ ló ń dá ẹ láàmú kíní kan ẹnìkan tó ṣe kíní kan irọ́ ni o nígbà tí ó sì ṣe wọn á máa wáṣẹ lọ sí ṣọ́ọ̀ṣì àwọn pásítọ̀ tó jẹ́jẹ́ wípé ẹ wá wò eléyìí o kò lóòdù látẹ̀kọ́ mi mọ nǹkan tó ṣẹlẹ̀ mo kàn fẹ́ fi anyway kò sí wàhálà ṣó ń lòdù ni kò lòdù helicopter tó ń gbé lọ tẹ bá rí àwọn terrorist nínú gbogbo ṣe pọ̀ wọ́n pọ̀ débi wípé wọ́n pọ̀ irú àwọn èèyàn gbọ́dọ̀ ya wọ Nàìjíríà kọ́ ti ọ̀rá pé wọn sí state kankan ní Nàìjíríà nílẹ̀ Yorùbá Ọlọ́run ò ní jẹ́ Ọlọ́run ò ní jẹ́ anyway ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ oníyàn ẹ ṣé ọlọ́kà ẹ ṣé ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹ ṣé ẹ̀kọ́ ìbínú sísítà mi Olúwatóyìn Deborah ẹ ṣé ẹkú dìde brother mi Shakira sis ẹ ṣé ẹkú dìde o dádì wa Olúwaṣínà Tajudeen ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o dádì wa Ọládélé Christopher ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé òkè ọfẹ bá wa dá sétò dádì wa Àkànjí Ọládàpọ̀ ẹ ṣé gan ẹ jẹ́ kí n gbé. Hello ma. hello ẹ káàsán ẹ kújọ́ mẹ́ta ẹ fẹ́ bá wa dá sétò. ẹ pé tó máa o. ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé gan ẹ ṣé. ẹ kú sẹ́ẹ̀lù o. àwa nìyẹn àmì ẹ ṣé gan. àsìkò tá a bá máa gbá ilẹ̀ Yorùbá ní wáyé. àmì o àmì àtẹ̀yìn náà àti gbogbo wa o ẹ ṣé gan. ẹ kẹ́rù bọ̀ wá sílé ni láti Èdùmàrè sílẹ̀ Yorùbá ni o. kò ń ṣe nínú Nàìjíríà la máa wà. bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run lẹ́yìn Yorùbá àmì. èmi fẹ́ kọrin kan kí la máa fi jàǹgbára jà Àjàyè la máa fi jàǹgbára jà Àjàyè olùgbọ́nsẹ̀ ọ̀jàgùn ó ṣẹ́gun Àjàyè la máa fi jàǹgbára jà Àjàyè àrẹ̀sà jagun ó ṣẹ́gun Àjàyè la máa fi jàǹgbára jà Àjàyè. Nigeria government èyí ló dé ní pé ní Nigeria government ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá. Nigeria government. àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá mo bá wí. àwọn náà ní Nigeria government. gọ́ọ̀nù ni. mo rò pé wọ́n ní Nigeria government ẹni tí mò ń sọ yé mi mà. ok. ṣe ráwọn olóṣèlú ilẹ̀ Yorùbá àwọn ò ní kankan ṣe pẹ̀lú Nigeria government. Nigeria government tó bá wá a máa fún wọn jẹ bá tó bá a. ṣùgbọ́n àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá kankan ọjọ́ ẹ̀san yín ti dé. ọjọ́ ẹ̀san yín ó ti dé bẹ́ẹ̀ ni ọjọ́ ẹ̀san yín ti dé ẹ ti ń ṣe ẹ ti mú jẹ eléyìí ẹ ní mú jẹ ó gba àwọn ẹbí yín tó bá wà lórí prógámù kan máa gbọ́ ó gbẹ̀yìn olóṣèlú tẹ́ wà nílẹ̀ Yorùbá pátá gbogbo ìyà tẹ́ fi jẹ gbogbo ọmọ Yorùbá nílé lólóko lẹ́yìn odi tẹ́ fi jẹ wọ́n tẹ́ sọ àwọn bàbá wa di ẹrú lókè òkun tẹ́ sọ àwọn ìyá wa dẹrú lókè òkun torí àwọn gbogbo ẹni bá travel lọ sábúròdù tó ń lọ ṣiṣẹ́ àtìkú náà ẹrú náà ṣe láwọn. ẹrú òyìnbó náà ṣe ẹ jẹ ìyá rẹ̀ wọn ní aṣèrè kọrọ jọ tí ò mẹni tó máa ná tí ò mẹni tó máa aṣèrè kó jọ kọ mẹni tó máa ná òun lọ̀rọ̀ yín ẹ jẹ bàbá ìyà
ní ìtọ́nbọ̀ yìí ẹ máa kan bàbá àbùkù àmọ́ yẹn àwa mọ̀ wọn kọ̀ọ̀kan gbogbo bí tẹ́ bá háǹgì sí lọ́jọ́ yà máa wáyé kan àfi kẹ́ sápò ní kẹ́ fìlú lẹ̀ pátápátá kẹ́ má sì rí lókun ẹ jẹ́ bàbá ìyá ní ọgbẹ ọjọ́ ẹ̀san yín ti dé ọjọ́ ẹ̀san yín ti sú ọjọ́ yín ti sú ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá ọjọ́ yín ti sú ó máa tó rọ̀ láìpẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹbí yín gbogbo bíi tẹ́bí yín bá wà ká máa gbọ́ sí ọjọ́ ẹ̀sìn yín ti sú báyìí ó máa rọ̀ a máa jagun yìí a máa èmi kò sí ẹgbẹ́nigbẹ́ni kọ́ọ̀dì máa ń sọ pé kéèyàn máa fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ èmi tí wọ́n wáyé sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ni mo wà ẹ máa kàbùkù eléyìí kọjá pé bí rálì bá wá àmọ̀ pé máa kọlù wá bẹ̀tẹ̀ a máa para sọ́dọ̀gún ni a máa jagun àdè máa jàjàyè ni àmọ̀ pé máa fẹ́ kọlù wá a máa sọ́dọ̀gún mọ́ yín lọ́wọ́ àdè máa jà àjàyè ni àwọn alálẹ̀ àdó ti wà bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé kan bẹ́ńlẹ̀ Yorùbá a ti ń jẹ́ Yorùbá a fi hàn yín ṣé ẹ lólórí burúkú ni yín ni ẹ ti ń ṣe ẹ ti ń mú jẹ látijọ́ yìí eléyìí lè máa fi ṣàtẹmọ ẹ mọ̀ pé àwọn generation tó wà ń dánsì àwọn ọ̀gbádùn rárá mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó dá mi sínú generation relé tó jẹ́ kí irú ilẹ̀ Yorùbá tó fẹ́ wáyé kó sojú mi tí ọ̀dẹ̀ ní sẹ́yìn mi kò ní sẹ́yìn mọ́ mi wa tó ń ṣe program lágbára láti ìgbìmọ̀ rẹ̀ àti gbogbo àwọn tó ń wò mí yìí lágbára Ọlọ́run àmì àṣẹ àníwáyé ti lágbára Ọlọ́run ajagbá yìí ní tara a máa jàjàyè lágbára Ọlọ́run láṣẹ lẹ́dùnmọ́ rẹ̀ àníbógun lọ ṣùgbọ́n ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá yẹn ẹ múra sílẹ̀ à ń bọ̀ àkọlù yín o èmi ò fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ àwọn tá a fẹ́ sí la nítorí máa ṣẹlẹ̀ là ń sọ fún yín torí àmọ́ pẹ́yìn náà máa kọlù àbẹ̀tẹ́ wọ́n ní kí náà pè é first attack ẹni bá yára lògùn gbè ní ẹni bá yára lògùn gbè ẹ wá ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá kí n sọ di ẹgbà mẹ́tẹ̀ẹ̀gbà ni ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá ẹ̀jẹ̀ kan máa bọ̀ wá àwọn kan dúró yìí ẹ̀rí ìrànwọ́ àwọn irinṣẹ́ ọwọ́ yín náà ló máa kọjú ìjà sí yín torí àmọ́ pé àwọn irinṣẹ́ tẹ̀ ń lò tí mo mì ní pé irinṣẹ́ ọwọ́ yín ló máa kọjú ìjà sí yín ni pé àwọn ẹṣin ọ̀kọ́kú tẹ̀ máa ń lò yẹn àwọn náà wọ́n sì kú pa yín torí ìgbà tẹ́yìn bá ní kán kọjú ìjà sọmọ Yorùbá àwọn ni wọ́n padà kọjú ìjà sẹ́yìn fúnra yín àwọn ẹṣin ọ̀kọ́kú tẹ̀ máa ń lò ní ọjọ́ ẹlẹ́sùn nígbà ẹlẹ́sùn yín yẹn àwọn irinṣẹ́ yín tẹ̀ máa ń lò yẹn àwọn náà ni wọ́n padà kọjú ìjà sí yín ẹ mọ̀ pé àwọn alálẹ̀ ń bẹ nílẹ̀ Yorùbá ẹ kó lórí burúkú ni owó yìí ẹ ṣòfò ni a máa kọlù yín bẹ́ẹ̀ ni ọjọ́ ń bọ̀ lọ́lọ́run yóò kù díẹ̀ ni ẹ múra sílẹ̀ ìwọ̀nba owó tó kù tẹ́ bá fẹ́ jí nínú Nàìjíríà ẹ tètè lọ jí ẹ jí o táìmù ọjọ́ ìyá yín ti pé ẹ̀yẹ jẹ́ kó fún wa ní déètì ẹ mọ̀ páwọn èèyàn ń bẹ nílẹ̀ Yorùbá kára ń kan ẹ jẹ́ kan bàbá wa àná ti déètì ẹ ríran wò. ara ń ka àwọn èèyàn o. wọ́n lè ti wáyé ó ti wáyé náà kò sí tẹ́ máa ṣe. ara ń ka àwọn èèyàn. gbogbo propaganda tẹ́ bá rí kẹ́ gbé jáde kò sí nǹkan kan kọ̀ọ̀kan wa mọ́ àṣàkẹ́ ni wọ́n ti gé tiwa lọ. àgbọ̀n kankan bẹ́ẹ̀ ni àgbọ̀n kankan mọ́ ní agbára Ọlọ́run bí ayé bá ń jáyé tí ọ̀run rẹ̀ ń jẹ́ ọ̀run gbogbo ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá yẹn tẹ́ni ẹ̀ ní jẹ́ ká rọ́nà lọ a máa fi yín ṣe àtẹ̀gùn wọnú ilẹ̀ Yorùbá ni. àmín. láṣẹ Èdùmàrè. àti ọba akọ́ba ọba olórí burúkú àti baálẹ̀ òfò tó bá ní ànírọ́nà lọ nílẹ̀ Yorùbá a máa fi èjì ẹ̀yin ṣe ètùtù sílẹ̀ Yorùbá ni. a máa fi rọ́nà lọ. lágbára Ọlọ́run láṣẹ Elédùmarè bó ṣe rí nìyẹn lọ́lá àwọn alálẹ̀ lọ́lá àwọn tó tẹ̀lé Yorùbá yìí dúró a máa fi ẹ̀jẹ̀ yín ọ̀tá ilẹ̀ Yorùbá máa fi yín ṣètùtù sílẹ̀ Yorùbá ni a máa rọ́nà lọ lágbára Ọlọ́run ẹ̀kọ́ lórí burúkú ni gbogbo yín ẹ ríran wò ọjọ́ ń bọ̀ lọ́lọ́run wí àsìkò ọjọ́ yín lọ́dẹ̀ sí ojú ẹṣin yín lọ́dẹ̀ sí ó dẹ̀ máa rọ̀ ni ó máa rọ̀ wọ́n mọ̀ pé nísìnyí ìtọ́ máa gbọ̀n yín káàkiri wọ́n máa sáré kíjokíjo ni ẹ rò pé bẹ́ẹ̀ mo mọ̀ wípé tẹ́ máa sọ ni pé eré náà ń ṣe eré náà ń ṣe ẹ tó bẹ́ẹ̀ eré là ń ṣe ẹ bá ti máa ń sọ náà yẹn eré náà ṣe eré ni ẹ mọ̀ pé tọ̀tẹ̀ yìí kọjá eré ọ̀tẹ̀ yìí kọjá eré à ń sọ fún yín lẹ́rọ̀ sí ẹ rò bá ń ṣeré ọ̀tẹ̀ yìí kọjá eré ọkọjá eré ẹ̀yin ọmọ Yorùbá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ múra gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ múra ẹ ránjẹ sílé
ránjẹ sílé ilẹ̀ Yorùbá máa wà sọ́dàn ni èmi ò fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ èyí tó fẹ́ ṣẹlẹ̀ mọ́ sọ fún yín ilẹ̀ Yorùbá máa. ẹ lọ ra oúnjẹ sílé ẹ lọ ra oúnjẹ sílé South West máa paralyze ni ó gbẹ máa shut down ni. ẹ lọ ra oúnjẹ sílé ẹ lọ ra oúnjẹ sílé àwọn karambani tó ń gbóúnjẹ wá láti ilẹ̀ Haúsá fún yín kan ní oúnjẹ ẹ má jẹun sọ́tán ẹ má jẹun sọ́délẹ̀ ẹ má jẹun sọ́délẹ̀ ẹ má jẹun sọ́délẹ̀ ẹ lọ ra oúnjẹ sílé karambani yẹn tó ń gbé tòmátò wá tó ń gbàtà wá fún yẹn tó ń gbé màálù tẹ̀ ń jẹ tó fi bẹ̀rẹ̀ wọ́ọ̀ṣì yẹn tó ń gbé wá yẹn ó ti yé yín yọ gòkè bóyá òkè ni ọgbà wọlé wà ní àfẹ́wò ní dá fún gbogbo yín. kò ní dá fún wọn náà. ìyá mi ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan ẹ ṣé tẹ́ bá mi dá sí ẹ ṣé thank you so much. ayé ò ní dẹnu ọmọ yín ẹni tẹ ọ̀nà gbóbi ọ̀wọ̀ láṣẹ ìgbà àjọdé lẹ́lẹ́rìí ni agbára Ọlọ́run ẹ ṣé gan ìyá mi God bless you. thank you so much ẹ ṣé gan ó dàbọ̀ bye bye bye. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé oníyan ẹ ṣé ọlọ́kà ẹ ṣé ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹ ṣé ẹ kú àìbínú ẹ ṣé gan ẹ ṣé gan a nípàdé ayọ̀. mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣọ́ oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkàn ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.